ṣé tí ìgbà mo ní kí ló ṣẹlẹ̀ ẹgbẹ́ mọ́ yìí ọmọ mi ní kí n bí òǹkọ ọmọ kẹ́ni kí ló ṣẹlẹ̀. Mami mi mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe bí mo sin Débọ́lá lọ ni ó dé ń padà bọ̀ lóhun àtàwọn ọ̀rẹ́ ló bẹ̀rẹ̀ sí ń pariwo lé mi lórí tó fẹ́ máa nà mí mi ṣe ń kọ́kọ́ fún un. ó lóun ò ṣe nǹkan kan fún ẹ. ó tún ń parọ́ ìwọ tún ń parọ́ ṣé ọ̀dà ṣé ìwọ ọmọ pé lọ bójú mi jẹ́ lóde ìyẹ̀yẹ́ abísí ni ó lè bò mí wọ́n béèrè owó lọ́yẹ̀ ó ti mọ̀ pé mi ni mo rà kàn bẹ̀ tó bá lè fún ọ lọ ó lè sọ́kàn pé wọ́n ló rà ó wá ló ń bójú mi jẹ́ wọ́n máa bójú ẹ̀jẹ̀ ń gbòòrò. ṣé ìwọ náà fi ti ara ẹ gbọ́ ọ̀rọ̀ rírùn tó ń jáde látẹnu ṣé kó parọ́ mọ́ra ẹ̀ pé òun ló ń jẹ gbèsè ni kí ló ṣe wọ ọmọ ìná nígbà tí wọ́n mọ̀ pé o ò lówó lọ́wọ́ o wá lọ jẹ gbèsè o kó òun wá dúró gẹ́gẹ́ bí onídùúró ẹ̀ àbí. Táíwò èmi ni mo bí ẹ o má jẹ́ kí n fi ẹnu mi ṣépè fún ẹ ọtí ní mi lára jù ẹ̀yin ajá tẹ̀ ń tẹ̀lé kiri kí ni mo sọ fún yín náà ṣé mi ò sọ fún yín pé mi ò fẹ́ rí lẹ́yìn ọmọ mi mọ́ ṣé tí ń dùn yìí ni ṣé rí ojú tí mo di afárá ẹ jáde kúrò nílé mi ẹ bọ́ síta jàre afárá kẹ́ ẹ bọ́ta kúrò nílé mi ó lè jáde jàre àwọn ìjà yìí kẹ́ lọ bẹ̀ yín lé. ẹni máa bí bèjì kó sẹ̀wá wá ẹni máa bí bèjì kó sẹ̀wá wá ṣọ́ra ẹ̀ gidi o mo ti mọ̀ pé bí wọ́n lè máa sọ̀rọ̀ mo ti mọ̀ pé òun lè máa gbèjẹ́ èmi buhari kò ṣe ní jẹ́wọ̀ nìkan wọ́n náà gbọ́dọ̀ tó dá ìlẹ́nu ẹ̀ wọ́n lọ dáràn kọ́ òun wá dúró àbí torí kò lọ́pọlọ tó máa sọ pé òun ló ń jẹ gbèsè. kí ló ń jẹ́ aládé kí ló ń jẹ́ súpò. Oh Jesus, my head is pounding so bad. O ṣe ẹlẹ́yà ní àná. Bẹ́ẹ̀ni mo sexy lady, bẹ́ẹ̀ni mo rí, bẹ́ẹ̀ni fine girl, bẹ́ẹ̀ni rí. Ṣorí lady tó ń pè sexy tó ń lọ yẹn. O mọ̀ rí dán. Bó ṣe ń lọ yẹn. Ṣé o mọ̀ pé lady yẹn ó ti sún lé mi? Mo fi Ọlọ́run búra tó o lè tó sí mi kí n gbà. Tí n bá fi fáìlì mi gba etí ẹ. Kai, stop it. We can stop it. Ẹ stop it síta gbangba rẹ wá. Ó ń ta ẹ. Ó ń lò ẹ. Ń ta mi, ó ń rò mí. Ní sáìdì mi. Gọ́nà. Kí ni problem rẹ? Bó ṣe láì kí jẹ̀gídí àkọ́bá bó ṣe dá tó. Let me see. Mo fẹ́ kó bá mi sọ̀rọ̀. You must be a very useless lady. I'm wrong, you don't tell me. Ẹbí tó lè tàrà olóhùn fẹ́. Kí ló dé? tí Fẹ́mi yẹn kò tí kọ́ ẹ lọ́gbọ́n kò tí jẹ́ kí kórí ẹ yìí pé kò tí jẹ́ kórí ẹ pé. John tó yọ lẹ́sẹ̀ wò ló ń ṣe. The job of car wash. Di sóyà ni jí fi ra ẹ. Any to target me. Definitely. Only target Benson to the get here. Which simply translates to the fact that make Bobo Yosef. Kí ni meaning here, boss? Ìtumọ̀ ẹ̀ ni pé first point. First to shoot. And first to shoot is first to kill. Yes. Benson! Benson! Ìdúró sí, ìbẹ̀rẹ̀ ò sí. Ìdúró sí, ìbẹ̀rẹ̀ ò sí. Fẹ́ni ògbódò, fẹ́ni ògbódò, fẹ́ni ògbódò mi o. Májúbà o, májúbà o. Ìbà, 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 ìbà. Sinimá kẹ́lí, sinimá kìnnìmá. Ìbà,
àní mò ń bínú torí pé mo ti mọ padà ṣe ni wọ́n mọ ìbà ò gbọ́dọ̀ ń má ni mo ṣe ṣe bá wọ́n tún lé agbọ́n àtàwọn wọ́n jáwé sẹ́nu wọ́n níjà òdì wọ́n ti tọ́ka ní irúmọlẹ̀. Kò sẹ́ni tó lè answer question. Mi ò rẹ́ni dá mi lóhùn ìbéèrè tí mo bi inú yín. Okay. This is another question. Ṣé ara ẹni tó lè define kí ni ìyàtọ̀ police àti criminal? Ẹ sọ iṣẹ́ tí ọlọ́pàá wà fún àti iṣẹ́ tí ọ̀daràn wà fún mi. Ẹ tún lè dáhùn yẹn. Ó túmọ̀ sí wípé ẹ mọṣẹ́ tẹ́ gbà. Àìsí ọ̀rọ̀ yìí ti yé mi. So ẹ wà nínú àwọn ọlọ́pàá tó kàn believe lórí pé kó máa kó uniform kọ́rùn kó dẹ̀ máa fi ṣakọ́. Àbí kẹ́ fi máa chance àwọn ẹni ẹlẹ́ni. Àbí kẹ́ fi máa hùwà ìwà ọ̀bàyéjẹ́ ìwà ìkà tani kẹ́ máa safeguard. Àbí bẹ́ẹ̀ kọ́? Ṣérú ọlọ́pàá bẹ́ẹ̀ lẹ́yìn jẹ́? Àbí ọlọ́pàá kẹ́ máa tẹ̀lé àwọn ẹni aláìṣẹ̀ tí ò mẹ́sẹ̀ lọ sí di ATM? Àbí aláìṣẹ̀ kẹ́ máa mọ̀ọ́mọ̀ fìyà jẹ láláì nídìí? Ẹ rò pé tí uniform yìí wà fún nìyẹn? Because mi ò understand ohun tí ẹ̀yin ọlọ́pàá tẹ́ ṣe mú ẹyọ ẹnìkan ṣoṣo tì. Wọ́n ń command ìbọn, òun appear, òun disappear. Ṣé ìyẹn lẹ̀rú tí yín? Tí ò bá wá jẹ́ èèyàn kan tó bá pọ̀ kí ni ẹ fẹ́ ṣe ra yín? Àbí ọ̀daràn gbọ́rọ̀ pọ̀ ju ìjọba lọ ni? Ẹ̀yin rí ẹnìkan tí ó wà nílùú tí apá ìjọba ò ká? Nọ́jà. Níta máa gbọ́ lẹ́nu yín nìyẹn. Ẹ̀ẹ́dẹ̀mọṣẹ́ yín níṣẹ́. Okay. All right. Mo fẹ́ fún yín ní second chance. Mo fún yín ní 48 hours. I repeat, 48 hours. Ó yẹ kí n fún yín ní just 24, but mo fẹ́ fún yín ní 48 hours. Ẹ lọ bára yín jíròrò. Ẹ lọ bára yín sọ̀rọ̀. Can they come out with a good result? Tí n bá máa padà rí kẹ́ sọ fún mi pé ẹ ti ready àti ṣiṣẹ́ yìí. You may leave. You can go. Yes, sir. You can go. Yes, sir. You can leave. Ìbà èṣù láàánú ògìlókò, onílé oríta, olómi líle fẹ́ jẹ́wẹ́, àní mò ń bínú, torí pé mo ti mọ padà ṣe ni wọ́n mọ ìbà ò gbọ́dọ̀ ń má ni mo ṣe ṣe bá. Congrats to us. Irú ilé la máa rí o. Ẹ try. In fact, ẹ gbìyànjú. Inú mi dùn sí yín gan. Ìṣẹ̀lẹ̀ ṣe. So ní báyìí, cash tó wà nílẹ̀ yẹn, ọ̀nà mẹ́ta la fẹ́ pín sí. Okay. Bẹ́ẹ̀ ni máa gbẹ́ ẹyọ kan àbí? Ẹni tí wọ́n bá gbà pẹ̀lú náà gbà. Èmi náà gbà bójú òun fẹ́ gbowó. Guys, bẹ́ẹ̀ ṣe ìrù ọ̀nà gbàgbẹ́. Ṣẹ̀rí ẹ jẹ́ ká fi ti Késárì fún Késárì. Bó ṣe lọ gan lélẹ̀.
owó yẹn ìdá kan máa jẹ́ fún àwọn ọmọ aláìní, ìdá kejì fún àwọn opó, ìdá kẹta fún gbogbo wa. Aláìní lè. No, ó dà pé mom sí mi opó ni wọ́n sọ. Èmi gan mo tún ṣe wà yìí náà opó ni mi because mo gbọ́ nínú tàn pé ayé tí mo kọ́kọ́ wà. No, but èmi ò ń ṣe opó ni mom. Opó ni mí, ayé tí mo wá tẹ́lẹ̀. Are you serious? No, like this guy. No, just apart. Wow, that why you serious? No, ṣeré I can't be serious. Alaye ṣeré mi go serious I should about like money camera like no, I beg. Who ṣeré mi na? But you dey play na. We are Kaloba. No, let me to go talk to am. Why you go tell us say Alaye ṣeré mi. Alaye ṣeré mi. Ìdúró sí, ìbẹ̀rẹ̀ ò sí, ìdúró sí, ìbẹ̀rẹ̀ ò sí. All this unnecessary. Why you can't stand up the boy? No make sense. Why no go boil? No talk to me. Why no go boil? They put on something for my bottom. He talks like they boil. Why no go boil now? Monkey they go to work. Babu go call the chop. Which level? Just up me je baba no woni. Just up won afefe mi di. I don't like that kind of thing no. Wọ́n sọ̀rọ̀ kan ọmọ aláìníyà ọmọ whatever opó. Just up pé mi níyà ni. If I get ìyá I go to do this kind of job. Don't tell me now. Ṣé ìwà easy ni iṣẹ́ ojú náà. Iṣẹ́ tó yẹ pé bàbá yẹn ń ṣe gan èèyàn mọ̀ pé ní time èmi èèyàn lè lọ sí. Wọ́n lè waste life èèyàn now. How come they do that kind of work? I know they know nǹkan tó bá dé. I don't like am o. No dey talk like that. Juliet, calm down now. I beg you. You say come and tell me say I calm down. Calm down for what now? Calm down for what now? I go calm down. You reach to calm down. You be like say ẹ̀yin ẹ ti wà okay gan. If you don't dey okay, me I never dey talk less of cake. Sorry, bọ̀bọ̀ tá à ń bá ṣiṣẹ́ small boy mighty ni. Wọ́n náà mú àti bá iṣẹ́ kò ṣe ní náà. Abeg, no dey talk that one when you dey talk small but mighty. Wetin dey in body? Which mighty him be? Yes, him small because when ìwà ẹ̀ kò tó ẹgbẹ́ last born family wa. You go come dey ride us on top say we give am him own respect say na your space be this o. I no talk say make he dey oppress us now. Ṣé ní sùkọ́ tó ti ẹ bá fún èmi ni pé oníbi ká kó fún ọmọ aláìníyà ká kó fún opó. You know they talk reach that level where I want. Ṣọ́gbọ́n àti ọmọ aláìníyà jẹ́gẹ́ bí federal government tá a kówó fún ni. Ìwọ ni gan. And the thing be that. And the thing why I won't make you self the reason be that. No, kí ni wọ́n náà tún sọ yìí now. We sabi this boys and I be the boss. Nǹkan tó bá solo sọ wetin you want. No shut am up. Talk. Make I talk my mind now. Talk. Shut me up. Ṣọmọ nǹkan tí mò ń rò. I know this guy. I know how as they go. Not be like this the guy they behave before. As he not change like this. Mo mọ̀ pé ejo o lọ́wọ́ nu. Take off for wa. No, wait. Ibi tó ń try láti tó drive lọ yẹn like if I get you clearly. Are you saying pay a minimum cost? So that by no now we on jot yan ke ma mo now no kí ni rubbish yẹn. So no say nǹkan tó ṣẹlẹ̀ ṣé kò jọ kan wá ni. Gbàgbé jọ ko ni PA ni wọ́n ebe make sure ma ṣe. I don't like no dey give me that level now. That level shit now. Wait, which level? No say nǹkan tó ṣẹlẹ̀ ṣé kò jọ kan wá ni. No because the thing wey dey talk. I mention your name. I mention your name. Because I know say that. Oh yeah, come beat me now. No, no. Sit down. Come beat me. Wait. I don't like him. Come beat me. Come Adémọ́lá rẹ̀ mú o. Gbéra lẹ̀ kó dìde. Bó bá wo ewúrẹ́ kó jíire. Ó sì wà fèrè kòtò kó jíire nísàlẹ̀. Ìwọ Adémọ́lá bá di jíire àbùṣebùṣe. Rapino, ọmọ Áfíríkà o. Orí rẹ̀ ò ní burú, ọmọ Sàkúmọ̀ sásárá ìkẹyìn ọ̀rọ̀, ọmọ pẹ́pẹ́ tó máa rọ̀ yóò gún bara pàgbẹ̀. Kí lẹ̀yìn ṣe lé òjé lé? Májúbà o. Ìbà. Májúbà o.
Iba Odetola. Dini Makeli nini. Ẹjọ́ mo dáná láì sẹ́ràn jẹ́ lẹ́ǹkan. Ta ló wà bẹ̀? Ebi ní sà. Ẹ̀gbọ́n. Ẹ sà. Ẹ sà akọ́jọ́ mẹ́ta sà. Ẹ wọlé. Ó ga jù. Ló ń tẹ́ gbá géètì bẹ́ẹ̀ yẹn. Ẹ náà kò sí problem family nǹkan. Adúpẹ́ lọ́wọ́ lọ. Ṣé kò sí ọ̀nà? Adúpẹ́ gbogbo ìlú yìí. Kọ́lọ̀ wọn bá máa ṣàánú wa kó má jẹ́ arógun mọ́ o. Àmín. Àmọ́ ẹ má bínú èmi ò rò pé mo rántí ojú yín o. Ẹ má bínú sọ́gà wà nílé. Ọ̀gá wà nílé. Láti bo. Ẹ wò èmi náà mi mọ̀ yín pé mo mọ anybody rí mi rí mo kàn kí ni. Ṣé pé kìí ṣe pé tí wọ́n wá bí tẹ́lẹ̀. Mi ìwà bíbá ẹ rí o for the first time ń kọ́ mi o. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe kí mi gbà tó jẹ́ pé àṣẹjọ ṣe fàájì lánàá lèmi pé torí ẹ̀lẹ́mi náà ti kí yín dáadáa. Ṣé ẹ̀yin àtọ̀gájọ ní appointment pé kẹ́ wá lè nìyí. No rárá o mo iṣẹ́ rí èèyàn kan lójú ibi báyìí fún mi wọ́n ti máa ti débi pé ọ̀rọ̀ mi máa dayọ̀ ni. Kò sí pé ẹ̀yin àtọ̀gá náà ti ra yín rí. Mo ń wáṣẹ́ ni. Ok ẹ ń wáṣẹ́. Bẹ́ẹ̀ni sà. Ọ̀gá òde wa sọ fún mi pé àwọn nídìí driver àbí PA o. Wọ́n gbà yín pé ẹ máa bá àwọn pọ́lísì bàtà ni. Ọlọ́run ọba ò ní jẹ́ láyé mi mi ń ṣàbókè mi ń ṣàbókè ẹ̀gbọ́n. Abẹ́ ti dárùn gbọ̀n sí ẹ. Ẹgbẹ́ àwọn tó máa ń ṣàdúrà káàkiri tó bá ti kó lásùbà. Mo fẹ́ iṣẹ́ ni mo ṣe wá bíbá ẹ̀. Iṣẹ́. Bẹ́ẹ̀ sà. Iṣẹ́ irúṣẹ́ wo gangan ni. Ẹ̀gbọ́n ẹ má làágùn jìnnà sẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe wá yìí gbogbo state ṣe wà 36 state la ní méjì péré ni mi ti ṣiṣẹ́ nú ẹ̀rí mo ti ṣe ní 34. 34. Bẹ́ẹ̀ ni sà. Ó wáyé kẹ́ ti rìtáyà ẹ má para yín. Ẹ̀gbọ́n iṣẹ́ lóògùn ṣẹ́jàre ó ti dogun ìdílé àwọn iṣẹ́ káàkiri ni. Àbá irú yìí tẹ́ bá jẹ mínísítà ìbẹ̀lẹ̀ kù sí. Ní fẹ́ kó ẹ kàn máa kó palliative síbi kan ẹ máa kó palliative síbi kan. Ó jọ́ tẹ́ bá kú kan tó jáwé àwọn sí yín. Ṣé bẹ̀rẹ̀ ṣe ń wò mí kò sí state tí mi ti ṣiṣẹ́ láyé mo ṣe ní Ìbàdàn mọ́túárì Ìbàdàn UI Ìbàdàn gbogbo ẹ̀ mo ti ṣe ní wọ́n wá transfer mi wá sí Yaba left níbi ìbàlẹ̀ Èkó nígbà tó máa transfer mi wá nígbà tó ní pé mo tún ti gúdù jù nínú àwọn tí ẹ̀kẹ́yìn máa ṣe security wọ́n kàn transfer mi lọ sáárò ni bá ń sọ àwọn wèrè ò bọ́ mọ́ mi lọ́wọ́ rí Ògún wèrè ò bọ́ mọ́ mi lọ́wọ́ rí l'Abẹ́òkúta. So wọ́n á pé ẹ̀wù ọjọ́ wa ń lọ lórí mi èmi náà ti ń dàgbà mo ti ń ní irùngbọ̀n mo ti ń ní gbogbo ẹ̀ mo á pé jẹ́ kí n lo slow and steady mi wọ́n á pé jẹ́ n wá ilé tí mo lè retire sí torí ọjọ́ alẹ́ kí ọmọ mi lè jẹun wọ́n á pé kí n wá retire ṣe security mi sí ibà pé ibi ìbá máa wà tí Jésù èdè tí mi bá dẹ̀ ti di ọjọ́ alẹ́ ń bí kógun pa mí. Jọ Ògún yẹn sì máa pa yín ó lè jẹ́ pé tẹ bá lọ lójú ọ̀nà ni. Iṣẹ́ kílẹ̀ lẹ wá wá náà. Security mi sá. Iṣẹ́ kílẹ̀ rò pé mi ṣe ń bí. Ṣé security ni yín? Irọ́ security kọ́ ni mi SWAT ni mi. SWAT ni mi orí ẹ̀ ti dàrú. Ọba sọ security lọ́rùn mi láì jẹ́ pé bóyá mo kọ lẹ́tà ipe mo fẹ́ rìtáyà láì jẹ́ pé àwọn ọ̀gá sọ pé bóyá wọn sí kò sọ security ni. Àwa lógun Ògún ó pa ọ lọ́nà láì jẹ́ pé bóyá mo ti rìtáyà láì jẹ́ pé àwọn ọ̀gá sọ pé mo fẹ́ fi ṣẹlẹ̀ wọ́n sì tún wá bá mi gangan wọ́n tún wá sọ fẹ́ mi pé iṣẹ́ security tọ́rí tí mo wọ aṣọ security ṣé afẹ́ máa ṣe security méjì ni ṣé kí wọ́n máa sẹ́nu ọ̀nà kí mi máa sọ́mọ́tò ni. Ẹ̀gbọ́n ìjẹ́ ti di fún mi ni ṣé ní gbogbo bí mo ti ṣiṣẹ́ náà ti sáàkì mi. Ẹ̀gbọ́n nígbà tó dúró mọ́ pé tí ogun ò bá jà mí ó yẹ kí n lè rí iṣẹ́ bí ẹjẹ́ àṣẹ ń shifting ẹ̀yẹn wà mọ́rin kí mi wà náà. Mo dáràn kéèyàn máa pín sẹ́kùn láì jẹ́ kó ti gbà wá máa lọ má jẹ́ ká àgbàdì mi ò ní bàjẹ́ ayé tèmi ayé tèmi kò bàjẹ́ mo fi tẹ̀lé ẹ má sì géètì bí n báyìí lọ kọ́ bàjẹ́ ayé rẹ̀ kò tó wọ́n jẹ́ oríṣiríṣi mọ́ láàrin ìlú yìí kéèyàn sì wá bá mi lẹ́nu sẹ́wọ́n tàbí kí n máa ṣe president kéèyàn wá rí à dáwọ́ ṣe shifting president mo dáràn ayé ẹ̀ ò ní dá ò ní sórí rẹ̀ bó ṣe wà Ògún ló máa ká ẹ lọ́nà. Mo bẹ̀ ọ́ yé bá mi. Surely, knowing that here, I must commend you. Surely, due to one for one, it's a big goal, like a very huge one. Surely, we got to look at about what to consult. Possibly, I don't know if we get out of information from one do. I never said to them. Have you? Mélòó lẹ ti rí ẹ sì rí nǹkan kan. Mo ní wọn lọ́wọ́ tó pọ̀ bàjẹ́. Àwọn olówó yẹn tó wà níta tí ó yẹ pé akágàn ni wọn àti fi owó sílẹ̀ máa ní wọn lára. Wọ́n ní wọn ṣe sẹ́nitọ̀ ni ṣé gọ́vnọ̀ ni. Wọ́n fà wá. Wọ́n pọ̀. Báwa ńlẹ̀ ó pọ̀ lẹ́bi yẹn tàbí náà. Èmi á ṣiṣẹ́ ìwà. Red devil. Red devil. Yeah. That dangerous gan. I know. Àá náà gbọ́dọ̀ máa ṣó pé àgbẹ̀ danger wà ní.
I am on Ibidas. We are bad men. Ló ṣẹlẹ̀. Owó mi tó kù. Pé kó wà ní Ghana must go lab. 30% ní agreement wa. Hello. How are you? Agreement assigned. No, talk now because we saw 30% lówó ẹ̀. Nǹkan tẹ́ ń bá mi fà yìí kò kì í ṣe bá ṣe jọ sọ́ọ̀rì lè nà. Ọ̀nà ìwádìí sọ. 30% ní àjọsọ so ẹ ti ń yọ̀rọ̀ padà kò yé mi. Ó dà pé léyìí ó gbádùn. Kò normal. Ó jẹ́ pé normal. Àwa lọ sójú ogun, a lọ jagun, a lọ adé. Ìwọ lè talk say na 30%. Ìwọ ló polè kó wá jà. Ìwọ náà ló tún polówó kó wá mú. You send us message, you don't clear road. That road no dey clear now. Ó fògùn ìdàgbẹ́ tí ń. You understand that kind of thing. Ilẹ̀ yọ̀ náà. Asasa o. Ó ní àṣàṣà o. Àṣàṣà mi ti bá o. Gbẹ́gbẹ́gbẹ́gbẹ́jọ. Kí ló ṣẹlẹ̀ gan? Ẹ lè ń dọwọ́ rú fún mi, ẹ lè ń fi mí ṣe yẹ̀yẹ́ lórí owó mi. What's all this now? Ṣé lè gbádùn ṣá? You dey okay? Mo wà okay gan. Ní sùúrù bèbè. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò ṣọ̀rọ̀ ọjà. Tá a bá fún ẹ lówó tó bá fẹ́. It's very simple. And you work out. It's as simple as that. Owó tèmi kọ́ lélẹ̀ 30% lájọ sọ. Yes. Make I yarn you. Ojú ogun láyé ẹni tí ò bá dúró dáadáa máa clear dànù ní pit tó wà lẹ́yìn yẹn kò ó mọ nǹkan tó bá dé. Má bá mi sọ yẹn jàre. Má bá mi sọ. Àwọn ìkùnkùn alágídí bíi tiẹ̀ láti síbẹ̀. Lórí owó mi torí kí nìyẹn? You dey okay àtọ̀. Wo má lọ wá o lásán kan ló ń pè mí ní red devil o. Ṣọmọ tí mo red yẹn danger ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀jẹ̀ máa ń dùn mọ́ mi inú tí n bá rí ni kò cost me anything láti waste ẹ̀jẹ̀. Lórí ìgbọ́n tó wà lẹ́yìn. Aláyé hàn jẹ. Abẹ́yì. Lórí owó mi. You don't see pit outside. You don't see pit. Tó bá ṣí wọ́n bò kó èèyàn dẹ̀ lásán kọ́ ni ìwò yẹn wà bẹ́ẹ̀. Tó bá gbé mú báyìí. Ìfẹ́ bó ti báyìí o. Ìfẹ́ bó ti báyìí o. You dey mad ni. Ọmọ báyìí ọmọ sọ̀kú ẹ̀ dànù. Sẹ́ni tó máa wọ ibi tó wà. Sẹ́ni tó máa wọ ibi tó rìn sí. Ọmọ báyìí ọmọ sọ ẹ̀ dànù. You want that baby? You don't want that. Get the fuck out of here. 3, 2, 1. 3, 2, 1. You pay bottle. You got to pay bottle. Wọ́n máa ṣàánú náà. Jẹ́ lọ́wọ́ ọmọ tó náà lọ fèsì. Ṣé ó fẹ́ káàdùn gbà tó fẹ́ fún ìgbà? Ó fẹ́ gbà. Àwọn ń jagun. Ó di dandan kan ríjà ejò. Wọ́n ti tọ́ka nírúmọlẹ̀. Ó di dandan kan ríjà ejò. Kí ló wá? Ajá tó wọlé tẹkùn á fẹ́ jẹwẹ́. Èmi là kẹ́kẹ́. Ó ta yín. Èmi ní kìnìún tí ń bú ramúramù nínú igbó. Gbogbo ẹranko wẹ́wẹ́ ẹ pa lọ́lọ́. Torí pé bẹ́yìn kò bá pa lọ́lọ́. Nà ó kígbe ìbò sí nínú ilé yín. Ọlọ́run dúró ná kí ló tí ì gbọ́. Yàtọ̀ kò fọ́ ni. Kí ló tí ì gbọ́ tí mo sọ lẹ́bí. Gbọ́ proceed. Wo gẹ́gẹ́ bí mo ṣe ń bọ́rọ̀ mi lọ. Ṣó nínú àwọn mẹ́rin tí mo sọ yìí. Ó ní kan nínú tó fine gan. Tó rẹwà. Wo tí n bá ti gbóúnjẹ lọ fún gbogbo wọn báyìí. Sórí yẹn a máa wò mí bí mo ṣe ń ṣe bí mo ṣe ń rọ. A ní òrékelẹ́wà ọmọge. Òrékelẹ́wà ọmọge. Sórí nínú wọn báyìí wá ní obìnrin tó wà nù wọ̀nyí. Inú máa ń bí ni tí ọ̀bọ yẹn máa ti ń wò mí tí ọ̀bọ yẹn ń wò mí tó mo ṣe ń rán tó mo yẹn ń ṣe ọ̀ṣẹ́ àwọn ọmọ ṣe máa ń sọ oúnjẹ mi inú ò kì í dùn mo ṣe mí gbà mí àmàdé àṣẹ pé tí bá ti ń gbóúnjẹ lọ kí n poison oúnjẹ gẹ̀yìn kó kú dànù kéèyàn lè ráyè wò mí dáadáa tó ló máa fẹ́ fún mi lówó gẹ̀yìn ò ní kí kò ní fún láyè in fact wọ́n á dùn mí gan ni. oríire ò pé yóò sì dùn ọ̀pá ni sọ̀rọ̀ ló ń sọ lẹ́nu àbí sọkúsọ ọ̀rọ̀. bí ti báwo. ó sì ní bí ti báwo.
yẹ kéèyàn sá fún ọ ni o. kí ni mo ṣe. kí ló ṣe kí ló ṣe wọ́n ní olówó báyìí ká máa sọ̀rọ̀ olówó ni ó yẹ káwọn tálíkà irú àwa tá a jẹ́ average báyìí náà ká máa sọ̀rọ̀ average ara wa ṣé wọ́n ti rí player kan tí wọ́n bá lónù lọ síbi kan tàbí player tó bá jẹ́ pé ó dó ṣámṣám òun ló lè gba fọ́ọ̀sẹ̀ lẹ́bùn bẹ́ẹ̀. nígbà tí wọ́n bá ń sọ pé àwọn kan àwọn gbà má jẹ́ bẹ́ẹ̀ jà o má mọ̀ sọ̀rọ̀ rival mi lójú mi mọ́ o. tani ẹ bẹ. irú èmi pẹ̀lú rẹ ní ìsìta jẹjẹ average káwa náà jọ mọ́ ní jàrá wa ká dó sí ẹlẹgbẹ́ kẹjẹbu wa. ṣé o ya wèrè. èmi àti ìwọ èmi àti ìwọ ṣé o wọ wíṣá ká máa mọ́nìjà ara wa ó wo level mi ni. level wèrè wo lọ gbé káàkiri lọ fi sọ̀rọ̀ rival mi lójú mi. mo wá ẹ àṣẹ níhìn lọ wà. ibẹ̀ náà mo dúró sí. wèrè ní ẹni. sọ́dún wọ́n ló mo sọ̀rọ̀ èèyàn gidi wọ́n ló sọ̀rọ̀. ọmọ gbá mi lẹ́nu torí ọ̀rọ̀ mi ò mind torí pé ìyá ìfẹ́ náà ni mo sì ń jẹ. yé mo gbé ìfẹ́ ló ṣe tó sí mi ni. ọ̀dà ìyìn tó sì rẹ ọ̀dà bóyá ká bẹ̀rẹ̀ nísìnyí jẹ́ purpose. will you marry me? Me. Me. Why should I marry you? Why should I marry you? Ṣé wèrè ni ẹni? Ẹ má gbà mí torí Ọlọ́run. Ṣé aṣẹ́wó ní kíláàsì ni? Aṣẹ́wó ní kíláàsì ṣé ẹ̀kọ́ kan tó bá ń lọ lé sẹ́mi ò kí ń fún ọ lówó ọ̀kadà ni. Owó olórí burúkú ló ń fún mi. Inú òtí ẹ̀dùn oúnjẹ tí mò ń gbé fún ẹ kọ́. Oúnjẹ tí wọ́n lọ ń jẹ ni. Láyé yí ẹ. Ijó tó bá tún bá mi sọ̀rọ̀ nínú ilé yìí. Tó bá tún bá mi sọ̀rọ̀ nínú ilé yìí. Tí a bá ẹ. Idiot. Eléyìí tí mo wá sọ ńkọ́. Ó wò mí ṣùṣùṣùṣùṣù. Èmi sí ẹ. Me and you. One on one. God go punish you. Me and you. One on one. Again. Idiot. Èmi ní kí o jẹ́ yàrá lórí ọmọkùnrin pupa kan. Àwọn ẹ̀wọ̀n pọ̀ bó ṣe yàn. Say yes, and yes. Will you marry me? Ó ní kò ní dá fún mi. Is it that reply? Ṣé bá máa ráwọn tí wọ́n sọ pé yes, wọ́n sọ pé yes, àwọn yẹn ní wà ó yá o. Will you marry me? Kò ní dá fún ọ. Mo tẹ́. Ìdúró sí, ìbẹ̀rẹ̀ ò sí. Ìdúró sí, ìbẹ̀rẹ̀ ò sí. Fẹ́ni ògbódò, fẹ́ni ògbódò, fẹ́ni ògbódò mi yó. Májúbà ó. Ìbà. Májúbà ó. Ìbà. Sinimá kẹ́lí. Farabalẹ̀ ṣe àlàyé fún mi. Ṣé ti rí tá ṣe kúrò níbi street Palm Avenue yẹn? Tá bá jáde síbi T junction yẹn. Táwọn boys tó kò ṣe jáde síta nìyẹn. In fact, wọ́n tètè pa driver mi báyìí. Wọ́n ti pa driver mi. Wọ́n tó mélòó? Wọ́n tó bí mẹ́rin. Ìkan ga báyìí. Ìkan kúrò dàbí Putin ti ràn ẹ̀ báyìí. Immediately tí ọ̀rọ̀ yẹn wá ṣẹlẹ̀ kí ló dé tó gba nearest police station lọ àbí kò fóònù ẹni nọ́mbà tó bá mọ̀. Yes, àmọ́ ní kèsì orí kò sí máìndì mi ń bẹ̀. Ara ta máa ń sọ yẹn o ní kéèsì rí so ṣé ni ló sọ fún wa pé o gbọ́dọ̀ mọ̀ nearest police station. Àbí bí ìjọba ṣe máa ń fi àwọn phone numbers sílẹ̀ lórí rédíò lórí tẹlifíṣàn nonchalant attitude kò jẹ́ kẹ́ worry kò jẹ́ kẹ́ wò pé ẹ lè ní ìdí ẹ̀ níjọ́ kan. Tó bá dẹ̀ yá gbogbo ẹ̀ṣẹ̀ náà orí ìjọba la máa ń darí ẹ̀ lé. Ok ẹ jẹ́ n rí àwọn dọ́kúmẹ́ǹtì mọ́tò yín yẹn. Yes sir, ó ti gbé lọ pẹ̀lú mọ́tò. Ó ti gbé lọ pẹ̀lú mọ́tò. Inú mọ́tò mi ló wà.
ẹ wò carelessness mi. ẹ farabalẹ̀ ẹ ń sọ fún mi pé original document inú mọ́tò ló wà. inú mọ́tò ló wà. Photocopy ńkọ́. mo ti ṣe. Ẹ lágbára. Kí ló dé tẹ̀yìn èèyàn máa ń ṣe báyìí? Immediately tẹ́ bá ti ra mọ́tò ẹ ti ṣe photocopy. In fact photocopy ló máa wà nínú mọ́tò pẹ̀lú ilẹ̀ máa gbé kiri. Original copy láti wà nílé ní àbọ́fíìsì yín. Ẹ̀yin náà gbà pé careless. Ẹ gbà bẹ́ẹ̀. No wàhálà. Ṣé lè describe bí wọ́n ṣe attack yín àti èèyàn wo lẹ lè identify nínú wọn? Mo mọ àwọn méjì nínú wọn. Ìkan wà nínú wọn ó ga báyìí, ìkan báyìí ó kúrú ṣùgbọ́n ó ti ń tirun ẹ̀. Rapino. Yes sir, ẹ ti mọ̀. Ìwọ máa wọrí. Àwọn nǹkan tí n bá ti ń bi ẹni kò máa dá mi lóhùn. Tí mo rò pé ó máa ṣe nísìnyí. Ẹgbà. Ìgbà wo la máa bá mi gbé dé dání? Ẹ láti ṣe statement. Ó yẹ kí n ní kẹ́ lọ sórí counter but ẹ farabalẹ̀ ṣe statement yìí. Ẹ farabalẹ̀ ẹ má gbọ̀n. Ṣe rí statement ẹ máa ṣe. Ẹ máa gbé láti bẹ̀ ṣe kúrò nílé. Ibi tẹ́ ń lọ. Mission yín lọ síbi tẹ́ ń lọ. Bí wọ́n ṣe attack yín. Time tí wọ́n attack. Iye èèyàn tẹ́ rí. Báwo ni wọ́n ṣe múra. Ẹ ṣe débi. Ẹ document gbogbo. Ẹ ṣáà mọ̀ plate number yín lórí. Mo mọ̀ ìgbà wo la máa bá mi gbé mọ́tò mi wá? Ẹ̀yin ṣáà ṣe statement. Ṣàlùbọ̀. Ẹ farabalẹ̀ ṣe. Mo ti gbọ́. Ibẹ̀ mo wà yìí. Bàtà mi dà. Ó ń béèrè lọ́wọ́ ara ẹ̀ wípé níbo lòun wà. Ta ni ẹ? O fẹ́ mọ̀ mi? Rẹ̀mí lẹ́kún ọmọ ayọ̀ ni. Mo wá kí ẹ nílọ ni. Tó bá kọ̀ tó jáwọ́ nínú gbogbo ìwà burúkú tó ń wí. Òjò ẹ̀sìn ẹ̀ tó ṣú. Ó ti tó láti rọ̀. Wò ó. Jáwọ́ o. Irú aláwọ̀ líle. Èmi Rapino. Bí gbẹ̀yìn wọn bá àpáta ṣọ̀tẹ̀ ọ̀nà àti parun wọn náà wá. Èmi Rapino. Jáwọ́ nu kíni. Èmi là kẹ́kẹ́ ó ta yín. Èmi ní kìnìún tí ń bú ramúramù nínú igbó. Ẹ̀mí ló mọ̀ pọ̀. Ẹ̀mí ta ni? Ìtì rẹ̀ kí ló fi ń gbọ́? Mo fi ń gbọ́rọ̀. Ọ̀kárí. Ọjọ́ ọmọ tí mo nífẹ̀ẹ́ sí dénúdénú mo fi pè ọ́ sákìsí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Lórí ọmọ tó ń wádìí rẹ̀ tó ń wádìí. Kọjá wọn bíbẹ̀. Bẹ́ẹ̀ ni. Jáwọ́ ń bíbẹ̀ torí àpáta lọ́mọ ẹ̀ ẹ̀yìn sì ni wọ́n tó bá forí sọ pínlẹ̀. Ọ̀fọ̀ o, olódì yóò sì ní fọ́. Àṣé ẹ wo bàbá ẹ wo ọmọ ọgbàlẹ̀ ni mo ti sá lu ọgbà ó yẹ kó gbàgbà mi. Ọmọ yìí ti fẹ́ ní tó fojú wa rí ẹ wo ṣé kí n sòtọ́ fún yín ó ti fẹ́ yọ mí iṣẹ́ ọ̀gá wa ti sọ fún wa pé dọ̀dọ̀dọ̀dọ̀ a gbọ́dọ̀ rí mú mo dẹ̀ mọ̀ pé mi lẹ́ni méjì mi lókè mi lẹ́yìn ọ̀run mi lẹ́ni méjì tó kọjá yín gbogbo ìrànlọ́wọ́ tẹ́ ẹ bá lè ṣe fún mi tí mo máa fi rí mú òun ní kẹ́ bá mi ṣe ẹ jọ Ọlájídé mo dá yín lọ. Nígbà mo wádìí ọmọ yìí kan ó ti sáré títí ó ti sáré tọ ohun Olódùmarè ọba àgọ̀tún wọn ní kíní ń lé olóṣù ajé ẹlẹ́bọ lóògùn òun àfà wọn ló lè wúwo lóde àìkú jẹ gbúre pẹ̀lẹ́rẹ̀ odò torí odò ò ní sàn kẹrẹ̀ ọba wọ́ má rògbì ró kọ́ fílẹ̀ gébé sáyé ara rẹ̀ ọjọ́ sáyé. Ọjọ́ sáyé àmọ́ Ọlájídé má mẹ́ka
má mi kà tọ́rọ̀ bá kalẹ̀ tó kọ òkè gbé kan wá gbé sí ẹ parí iṣẹ́ kan fún ọ ẹ̀yin ó dùn bí ìṣọ́ra fún wọn tọ́wọ́ ayé òfin ní tẹ́wọ̀ àmọ́ òfin lẹ̀ sáyé ara rẹ̀ iṣẹ́ ọ̀hún wá ń pè ní ọ̀sáré títí ọdọmọ òṣòro gíogíò ọ̀rìn ìgbẹ̀rẹ̀ ó ti dọ́mọ ọ̀hún mìlá ọba buké bí wọ́n ti fapá sí tán ọba rárá mi ṣubú tí ò ní dìde ibẹ̀ ló ti pàdé òrìṣà aláwọ̀ sẹ̀rìmàgbò yóò da agbára tiẹ̀ tẹ̀ lórí tó máa fi sùnsùn rí ọwọ́ rẹ̀ káàbọ̀ ìwọ̀n ni wọ́n máa fún sùnsùn rí ọwọ́ rẹ̀ káàbọ̀ ìwọ̀n ni wọ́n kí wọ́n sí ibẹ̀ nìna olùmọ̀ kò ní òṣìlẹ̀kùn ààbò tiẹ̀ lẹ̀ fún ọ Ọlájídé ààbò bò ọ àmọ́ ọmọkùnrin bẹ́ẹ̀. ó dẹ̀ ṣọ́ pé honourable máa gbé owó yẹn wálé lọ́sùn àṣà. nǹkan tẹ́ ń sọ yìí ọlọ́run mo ṣọ́ gbogbo conversation wọn pátápátá ni mò ń gbọ́ lórí fún pẹ̀lú àwọn àtàwọn client wọn tó ní pé máa gbóyè wá ní latest by 2 níjọ́ Thursday tó bá máa fi di bí àjọ Friday ó pẹ́ ju bí àbí 4 ó ti máa ní papillon ó máa lọ share owó yẹn. ok ìwọ máa wọ̀ ẹ́ as far as the information tí wọ́n fún mi tó bá sì wà accurate máa wọ̀ ẹ́ a máa ṣiṣẹ́ yẹn. àmọ́ ẹ wá dúró náà tójú bá yẹjú kóun máa yẹ ọ ṣe rí owó yìí mo ti gbẹ̀mí lé gidi nítorí pé mo fẹ́ fi travel ni torí èmi gan mi fẹ́ bá wọn ṣiṣẹ́ mọ́ ti sú mi. ìwọ má wọrí táwọn bá ti lo owó ní Friday ó pẹ́ ju àwa ní wẹ̀rẹ̀ sátidé owó tí máa tó wá ṣùgbọ́n. ṣe é ṣú ọ fọkànbalẹ̀. ṣe é ṣú ọ fọkànbalẹ̀. ṣé bá ṣe sọ ló ṣe máa wà ṣá ẹjọ́ torí èmi náà mo ní ìdówó yẹn gidi o mo sọ fún mi fẹ́ travel mi fẹ́ bá wọn ṣiṣẹ́ mọ́ ẹjọ́. mo ti star má wọrí. Jídé. Yes, sir. Medical report yóò serious. How manage ó ṣe tí malaria fi wọ̀ ẹ́ lára tó báyìí? Because percentage malaria yìí ó high gan. Kí ni òun wò? Ẹ̀sà kò tí ẹ yé mi náà. Ìjẹta ló kọ́ ṣàdédé bẹ̀rẹ̀ mú kọ́ rí pé ó ń rẹ̀ mí. Bí mo ṣe ṣubú lulẹ̀ nìyẹn. Nǹkan tí mo mọ̀ mọ́ nìyẹn. Lọ́pọ̀lọpọ̀ àwọn neighbor náà kọ́ sáré rush mi lọ sí hospital. Kọ́ ló ń ṣàánú mi ni. Wà á ti máa ráwọn symptoms kéékèèké ò fúra ni. Bẹ́ẹ̀ni sá. Because kí malaria tó báyìí lára èèyàn bí kò ti máa weak kò ti máa rẹ̀ kójú ti máa ṣú àbí nǹkan kan bẹ́ẹ̀. Pẹ̀lẹ́ o. Kí ló wá fẹ́ ká ṣe báyìí? Ẹ ṣé sá. Nǹkan tí mo kọ̀ pé kí n wá bẹ̀yìn fún ni pé bí akẹ́jẹ́ ọkọ̀ fún mi ní ọjọ́ mélòó kan kí n lè lọ tọ́jú ara mi tí má dé tí wà òkè má lè padà sẹ́nu iṣẹ́. Why not? That is what. Ìlera lógún ọrọ̀. Ọlọ́run kó ṣàánú gbogbo wa. Ẹ̀mí ṣẹ́gun jẹ̀mí èèyàn lọ. Kò sí tó ní kí ìjọba máa fún ẹni leave láti lọ fi tọ́jú ara ẹ̀. Wọ́n á fún ẹni sinmi. But all you need to do is this. Now put it into black and white paper. Gbogbo ohun tó ṣẹlẹ̀ sí ẹ bó ṣe ṣe ẹ́ then bó ṣe need ìsinmi. So tó bá lọ kọ́ kó staple ẹ̀ mọ́ medical report ẹ̀ doctor's report ẹ̀ kó dá padà fún mi. Okay sir. Ṣojú bọ̀. Yes sir. So àìsàn aláyè kó lọ sinmi náà ni. Yes sir. All right, my dear. Okay sir. Okay. Irú irun wo gan-an ló wà lórí irun crochet. Oṣù láyé kíkọ́ fún wọn bẹ̀rẹ̀ wá fi ṣe irú ẹ̀ kọ́ máa ṣe nǹkan míì lé lórí o. Bẹ́tà. Ó yà òun lọ́wọ́ ẹ̀ ń gbọ̀n yìí olóhùn kan tó fọwọ́ gbé. Ẹ̀yin ọ̀rẹ́. Ọ̀rẹ́ mi. Kí ló ṣẹlẹ̀? Nǹkan kan lè ní. Ó pọ̀ gidi gan-an ni. Tó bá rí nǹkan tó ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi ó yà mí lẹ́rù ó ṣí ẹrú lẹ̀ báyìí. Boyfriend ọ̀rẹ́ Bímbọ́ máa ló invite wa láwọn tá a jáde tá a lọ sóòtẹ̀ àdèdè bí àkẹ́dẹ̀ ẹ̀ enjoy àkẹ́dẹ̀ mú ọtí àkẹ́dẹ̀ ṣe fàájì tó bá dẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ all of a sudden.
So, wait, Mr. Man, don't just look at me as well. Guy, and you are supposed to take it to bank today by 3 p.m. So now we are here for the money. Where's the money? Yes, money. What you busy back? Ọ̀gá ìjọ mo lọ́rọ̀. Mo yóò ti ṣe àmàgbé wọlé tó wà nínú yàrá wọn lóye. Mo yóò lọ béèrè fún ẹjọ́. Ó wà nínú yàrá ẹjọ́. So, I'm going to let's go. I'm coming back to you. I am coming back for you. Move it! Move! What he was up, he wants to be lost in bank. Only baby. Boss. So now, back to you. I'm sure pé wàá rí kà nínú Bible àti Quran. Fẹ́ni tó bá parọ́ máa ń pàdánù ni. But o kò choose bó fẹ́ kú àbí. Judgment. So now, let's go. No bet. Ó pẹ́ nìkan. Ó pẹ́ nìkan. Who could that be? What are you doing there? Who are you? Come out. Just come out like this. Come out. Like, kí ló ṣe? Yeah, kneel down. On your news, àlàyé bá ẹ sọ̀rọ̀, ojú tó bá sọ̀rọ̀. Jazo, gbogbo nǹkan tá a ṣe pàtàkì kẹ́ ẹ̀ record. Yọ̀rá o. Ṣe ló record. Rárá. Let me have that. Yé, mo gbé o. Yé, mo gbé o. Yé. Kú o. Like seriously, you are right though. Let's go. Did you make any move? Did I make you? Did I put that in you? Oh my God. Hey. Ha. Television ló ti máa rí fòtò sí orí yìí. Azin, wọ́n ní ní bàbá irọ́. Ó ṣojú mi kòrò ní bàbá òfófó. Màá sọ lè tí mo rí. Lọ́mọ kékeré náà ló bá yìnbọn yẹn tako. Bóyá yìnbọn yẹn báyìí yìnbọn yẹn tó lórí. Mi ò rí rẹ́ẹ̀rì. Tí sọ mi fò tó bá dé ẹ̀rọ ọmọ kékeré tó ń kọ̀ǹtró wọn pé ẹ máa yìnbọn lọ kọ́ máa sórí ibi tó ní peter wà gbọ́gbọ́ lọ́nà kọ́ yìnbọn sí pé wọ́n yìnbọn sórí. Ọlọ́run tẹ̀ ló yọ orí kó wa yẹn pé a escape ẹ̀bọn yẹn ò bá wa. Bẹ́ẹ̀ ni ìbọn ò bá yín. Ètò ẹ̀gbọ́n náà rọ́tẹ́lẹ̀ ń sọ Rapino. Kò sẹ́ni tó mọ Rapino o. Ìgbà tó pé yín náà ń gbọ́n news. Ẹ kí ń gbọ́ nǹkan tó ń lọ ń gbòòrò tó pé orí IG lẹ́jọ́ máa ń wà ní 2-4 hours. Kò sẹ́ni tó mọ Rapino. The only àdúrà tí gbogbo wa ń gbà òun ni wípé ọjọ́ kan báyìí ọwọ́ pálá báyìí ó máa ṣégi. Ó lọ ṣégi ni o. Sọ̀rọ̀ Rapino lẹ́tọ̀ ìsọ̀lẹ́tọ̀ mo tẹ̀ wá rẹ̀ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan ṣẹlẹ̀ ní abẹ́ wọn fún ẹgbẹ́ ọ̀tá yín lọ. Ọ̀rẹ́ mi ò ní láti rí. Ó ní láti rí. Ó máa yà ẹlẹ́nu. Àti kí ló dé máa yìnbọn tako. Kó máa lórí ẹ̀ mi ò rí rí. Ní ilé tí ọ̀rọ̀ ti máa ń rí o. Ó ṣàtẹ̀lẹ̀ ẹ̀rọ ẹjọ́ kílẹ̀ mú kọ̀m̀pútà ìjọ. Ṣọlá. Tí máa mọ̀ pé bí iṣẹ́ wa ṣe máa le tó ni èmi ò bá má gbà o. Iṣẹ́ tí ò jẹ́ kí yàn ní time fúnra ẹ̀ yàn ní time fẹ́ bí kò ní fara. Jíde má sọ̀rọ̀ báyìí. Iṣẹ́ ńlá tí mo ní wọ́n lọ. Understand? I mean, ṣe mọ̀ pé bí yàn bá wà láyé tí ò bá níṣẹ́ bí òkú ló máa rí. Bí yàn ò ṣe kò ní jẹ. Ọlọ́run kí wọ́n wáyé asán ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rẹ̀ lọ́wọ́ tó yàn wáṣẹ́. Láàrin mi àti ẹmọ owó àti di ọ̀sán kí la fẹ́ ṣe sí. Àti ìyan náà. The only point tí mi kọ́ rè tó give me rẹ̀ lọ́rọ̀ family yẹn. Tó bá mọ nǹkan tí àwọn mi bá mi fà lọ́wọ́ yìí. Kò easy o kò kéré o.
ó ní agbára gan. ìwọ náà ṣe yẹ rí point nǹkan tí mo sọ kó ló ń ṣàánú wa ni ó ti sú mi. ó má jẹ́ kó sú ẹ má jẹ́ kó sú ẹ Jídé má ló sú ẹ má jẹ́ kó sú ẹ iṣẹ́ ìdèbí èrè lágbára Ọlọ́run sọ àfa ọ̀rọ̀ ti bí. kò tí ì sọnù mi rárá má yẹ kí n tún kò tí ì sí wàhálà tí mo tí ì ṣe gbogbo àdúgbò yẹn mo ti fọ kò tí ì sẹ́ni ti bẹ̀ nǹkan tó dà ò tí ì ti bẹ̀ yọ. ní ọba dẹ̀ rí ẹni apprehend ọ̀gá onígbàgbọ́ fún yàn ṣiṣẹ́. ó nígbàgbọ́ ọ̀gá rí wa bẹ́ni pé àṣẹ nǹkan kan rárá ni. bọ̀tẹ́ tó bá jẹ́ wọn náà ló gbéṣẹ́ fún yàn tí ó achieve wọn náà rí bẹ́ni pé kò ṣe nǹkan kan ni. ẹ kò tí ẹ kúṣẹ́ ló máa mú iṣẹ́ yá ṣùgbọ́n wọ́n ti máa sọ fún wa náà pé ẹ gbìyànjú òun lánàá máa fi mọ gbókè nǹkan tá à ń ṣe àwọn náà mọ rírì ẹ̀. bàbá tẹra mọ́ṣẹ́ mi ọ̀rọ̀ tí a ní jẹ́ kó sú wa ní ipa àníjẹ́ kípa kan wà ní àti máa tẹra mọ́ṣẹ́ mi àwọn nítorí máa ṣẹ́ náà kí wọ́n máa tẹ̀lé sọ pé bí a sọ ọmọ kan mẹ́rin. láti gbogbo tẹ̀lé. má jà lóko kankan ó ṣe mú òdì yẹn rè kó ń ṣe táyì ká lè máa lo gbogbo. ẹ ṣé òun ló máa bí ẹni ká fẹ́ mú ni. airport wọn náà ti ẹ̀jẹ̀ ká plan pé ok báwo la ṣe fẹ́ gbé o irú gbèsè wo la fẹ́ gbé o kí la fẹ́ ṣe next. ṣé ó dá ẹ lójú pé inú kan tó ń sọ ìṣá. bó ṣe ń yẹ ẹ̀yin méjì lẹ́nu bẹ́ẹ̀ ló ṣe ń yẹ mí náà lẹ́nu nǹkan tó tún wá amaze mi ni pé ṣe ni pásítọ̀ ní káwọn ọ̀pẹ àwọn èèyàn kó máa pray fún kó máa gbà ó dẹ̀ ń gbàdúrà tó bá yẹ bóyá ń gbàdúrà fún tó ń gbàdúrà fún I'm very sure kó máa repent. àti pé ṣojú mi gan ló fi lọ ń gbà tó lọ ṣé ni mò ń wò pé abóhun ni abóhun kọ́ àṣekóhun ni o. ọ̀rẹ́ bóyá ṣàlàyé fún mi gẹ́lẹ́ náà nìyẹn iye Rapino náà àṣebẹ́ni pé mi ò gbọ́ rẹ̀. kí ni wo Rapino wá dé church ṣé irú ẹ̀ ló ń wá church ni. bẹ́ẹ̀ ni òun ni. bẹ́ẹ̀ dúró torí mo ń try láti get nǹkan tẹ̀ ń sọ ṣé ìgbà tí wọ́n rí Rapino bí irun ẹ̀ ń ṣe pọ́n yẹn ṣé bẹ́ẹ̀ náà ló ṣe rí. èmi ò mọ̀ ń pààyàn àti pé ìgbà tí mo ti ẹ̀ rí fìlà wà lórí ẹ̀ mi ò mọ̀ bí ó pọ́n àbò funfun. ó fi fìlà sórí ó ní má jẹ́ Rapino o torí mi ò believe nǹkan tẹ̀ ń sọ o. mi ò rí i bẹ́ẹ̀ méjì kẹ́ má sọ mi di wèrè torí mo kàn tí mo sọ ojú mi báyìí kò lè tàn mí jẹ mo mọ̀ nǹkan tí mo sọ wọn ni mo rí náà. Rapino wo babes kò sẹ́ni tọ́lọ́run ò lè yí padà. bẹ́ẹ̀ ni kò sẹ́ni tọ́lọ́run lè yí padà. kò sí ṣé bíi ti Rapino wá ni. mo ti gbọ́ bí Sọ́ọ̀lù bó ṣe ya wèrè tó Ọlọ́run yí padà sí Pọ́ọ̀lù. ó ní point kò sẹ́ni tí ò lè repent. so mẹ́nu kúrò ń bẹ̀ mẹ́. Sọ́ọ̀lù nìyẹn Sọ́ọ̀lù nìyẹn kò ń ṣe Rapino that notorious robber tó ń pa kúkúrú tó ń pa gíga iye Rapino náà. babes kúrò lórí ẹja aṣọ ibi. ọ̀rẹ́ mi chess bá mi pé stylist ẹ̀kọ́ bá mi. kò fọ́nì o Rapino gba aṣọ lọ́rùn yín ó gba aṣọ lára yín ó gba uniform lọ́rùn yín. ó sì rọ sá kò yé mi sá mi ì rírí sá inú fíìmù mo ti máa rí sá péw ó lágbára. ok ní tí mo fẹ́ bèrè ni pé ṣé ńgbà tó fẹ́ gba uniform ọ̀run yín ṣé ó dìde wá bá yín ẹbọ fún voluntarily ni àbó fagídí gbà àbó command or what. kò súnmọ́ wa sá látọ̀ nǹkan mi ní sọ pé báyìí ló yẹ lọ kò súnmọ́ wa. ok but báwo ló ṣe gba aṣọ lọ́rùn tìyín tí ó gbà lọ́rùn Jídé. kò yé wa. sá n tó ń yẹ mí náà lẹ́nu nìyẹn torí nígbà tí aṣọ kú lára wọn nǹkan nípa aṣọ tọrùn mi ò kúrò nǹkan tí mo wá rò náà ni pé bóyá ṣe mọ̀ pé kémi tó kún un lé láàárọ̀ yìí mo ṣe prayer mo pariwo orúkọ Jésù kò dúró tì mí ní tí mo rò pé òun ló máa jẹ́ nìyẹn. kí ló ń sọ lẹ́nu sá èmi ń pray àkí tó kún un lé láàárọ̀ bá tún dé lóru ìwọ ń kọ́. mo gbàdúrà sá nfa ìjẹ́ dámọ̀ ìṣe ṣòro mo fẹ́ gbàwẹ̀ lọ́bẹ̀rẹ̀ ni mo kò eré lè pọ̀ ṣe terrible thing máa fi Jésù kalẹ̀ mọ́ wa èmi náà pé Jésù lèmi náà pé. ìwọ náà pé àbí kí n ṣe orúkọ Jésù lẹ́yìn. Jésù Kristi là ń pè. àbí orúkọ èṣù lẹ́ ń pè. Jésù Kristi ni Jésù Kristi. mo kọ̀ rí pé Jésù mi fi mí sílẹ̀ náà ni. tí wàá fi wá sílẹ̀ tí wàá travel. ok kí ló dé ó gba aṣọ lọ́rùn tí àwọn junior officers tó tẹ̀lé yín lọ kí ló ṣe fáwọn yìí. àwọn ò wọlé sá àwọn ọlọ́ kojú ẹ̀. ìta ni wọ́n dé sí. I see and then àwọn ìbọn nǹkan tẹ kó dání nǹkan ṣé ó gba gbogbo yẹn náà. kò tiẹ̀ fọ́ọ̀kùn. kò fọ́ọ̀kùn. èèyàn gba aṣọ ó fìbọn lẹ̀. nígbà tí ò wá fọwọ́ kan ìbọn ọwọ́ yín kí ló dé tá rẹ ni tó lè attempt láti shoot ẹ. àṣà ọ̀gá ó yẹ kó yé yín àìrò condition yẹ ó yẹ kó yé yín sá. kò ṣe dúró sá. ẹ gán ẹ̀ náà. kò ṣe dúró. kíyàn yìí ṣáájú kó gbàdí jáde ó yẹ kó yé yín sá irú ó ti kọjá náà. in fact oníkálukú jà fún ẹ tá a fi kú bẹ. Rapino of Africa
ṣé bẹ́ẹ̀ ló strong tó ní. ó ń ṣeré ni tí bàtà bá ń ró láròjú ó ṣetán àti yá ni mo promise you very soon ọwọ́ ìjọba máa tẹ̀. mi ìlú ilé visa. Anyway bóyá kẹ́ fún mi ní time fún mi ẹ fún mi ní time fún ara mi ẹ máa lọ ẹ fún mi time màá padà pè yín. Yes sir. màá pè pẹ̀lú gbogbo bẹ̀rẹ̀ ṣe múná ọ̀rọ̀ ṣé mò ń gbọ́ kókó wọn lára yín. ta ló mú fi òfin yẹn lẹ́pẹ́ tírín ìṣẹ́. mo ti lè rántí when last tí mo jáde. ẹ fẹ́ mú wa wá sí ọ̀dọ̀ bàbá oníṣègùn. ẹ mọ̀ kí mi ò láìkí òun kọ̀ bá ti ń tójú wọlé. same thing ní gbogbo experience. àbúrò yìí dùn ó ládùúgbò tó dáa báyìí má gún mi má gún ya mi kọ́ ló má fọwọ́ mú bẹ́ẹ̀. I can't stand it kọkùnrin máa rà sí. kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ń ṣe pẹ̀lú tree ọsàn. àgbẹ̀bàjú fún mi. ọmọ gbọ́dọ̀ sí ẹ báyìí by itself time. ó dì ó lọ fà. it's not for children. bẹ́ẹ̀ni má lọ fà. tí bá láìsí tí bá gbá yín ẹ jí fún ẹ má gan ṣé ìwé rẹ. ṣé o ṣe ọ̀kan tó sọ. bẹ́ẹ̀ni ọ̀gá bẹ́ẹ̀ni ọ̀gá. What is happening to you nowadays? ṣe mí lọ́jọ́ yẹn jọ nítorí ẹ jẹ́ bá mi gbé ìkágbé lọ sọ́pítì. wọ́n ní ìwé sókè. ta ni wọ́n fẹ̀yìntì ta ni wọ́n fojú jọ o jígí tó wúrà sọ̀rọ̀ ẹ bá mi tọ́jú ẹyin jú mi. mi ò ní gbà ẹni tí mo nífẹ̀ẹ́ jù láyé mi ni ìyá mi tó bá sọ̀kalẹ̀ wá bẹ̀ mí gan mi ò ní gbà. ẹ jọ sá ọ̀gá ẹ má bínú sẹ́rí ẹ má wo bóyá ipò tí a jẹ́ sí yín o gbogbo èèyàn kéèyàn tó bá wù kó lè sẹ̀yìn ẹ sọ fáwa ẹ̀yin ò ní dìkẹ́yìn sẹ̀ tó máa ti kẹ́ máa da ara yín láàmú mọ́ àwọn ò bá wí àwọn ẹkún wọn kò sẹ́ni tó kọjá bá wí tó bá ti sẹ̀yìn lọ́dọ̀ ọ̀rú tiwa. ọ̀gá ẹ má bínú ẹnikẹ́ni tó bá wù tó bá tiẹ̀ ṣẹ̀yìn tẹ́ bá sọ fún mi máa lọ bẹ́ẹ̀ nìyẹn máa mọ bí màá ṣe wá bẹ́ẹ̀ yẹn ẹ má bínú. Àjọkẹ́ ìwọ gangan ló ṣẹ̀ mí. Àjọkẹ́ make I no lie for you nǹkan tó ṣe lánàá ṣe ń bínú like he still dey vex for you like mad kò yà wọ́nà tó ṣe máa bẹ́ẹ̀ nìyẹn he still dey vex for you. ọ̀gá ẹ má bínú sí mi ẹ wo ẹni tí à ń sọ yìí kò ń ṣe pé mo fi taratara mọ́ ọ. ẹsẹ̀ mi má ṣe rìnrìn kúrìn lọ́jọ́ tí ebi bá ń pọ̀ mọ́. Àjọkẹ́ mi ò mọ yín o. mo ṣàrí pé Yorùbá ni mo sọ ní ilẹ̀ lè ṣe àìdá fún ẹ jọjẹ kí n lọ. ìwọ náà bínú mo bíbí wọn rán mi iṣẹ́ owó jẹ́ mo mọ̀ ó yẹ kó mọ̀ pé tó fi mú mi tí mo dárúkọ ẹ̀ wàá mọ̀ pé mo ti mọ̀ ẹ́ tẹ́lẹ̀ ẹ jẹ́ kí n lọ. má bínú torí mo ti máa ń yẹ lọ́nà àwọn iṣẹ́ nǹkan kò ṣe nǹkejì kò ṣe nǹkan ìdájọ́ tí máa ń gba nígbà ìkọjá. bọ́ ìwọ lè máa wù mí ó kàn fẹ́ jẹ́ kémi àti ẹ mọ̀ra jù báyìí lọ ni kò sí nǹkan kan mi tí mo fẹ́ jù bẹ́ẹ̀ lọ àbí kí ló rò ó. wọn kì í ṣe ẹ̀mú kan jù. ẹ̀mú sùn èmi náà wọ̀ pé nǹkan jù èmi náà lè rí èmi náà níṣẹ́ ẹ ṣe pé mo níṣẹ́ ọ mo pé tá a bá mọ̀ra jù báyìí lọ ó máa ṣe àwọn méjì láǹfààní
bóyá kó o fún mi ní nọ́mbà yìí kí n kàn ní nọ́mbà ẹ lọ́wọ́ bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan tẹ́mi náà bá kọ́ rí pé mi ò ṣiṣẹ́ kí n kàn máa pè é lè sọ̀rọ̀. Fún nọ́mbà mi. Àmárò mi ní ṣe nǹkan tí ò dá sí ẹ̀. No, mo kàn fẹ́ ní nọ́mbà ẹ lọ́wọ́ pé bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí mi bá ti níṣẹ́ lọ́fíìsì kí n kàn pè ẹ́ hello ṣòwàpá àjọkẹ́ o kí lẹ̀ kí ẹ ló bá tán. Ẹ má fi bẹ́ẹ̀ máa pè mí nítorí mo ti ṣiṣẹ́ wọn fàyè gbà ká má bẹ̀rẹ̀. Wọ́n understand ló yé mi náà ẹ̀mí ni máa fi cause dààmú ẹ̀ kí ni máa pè é jù. Àjọkẹ́ ga ọ ẹ ti bímọ ni èmi náà tẹ mọ̀ pé ó ti bímọ pọ̀ ní kí n bèrè lásán ṣe láti ló tilẹ̀ èrò àwọn padà kò jù bímọ sí mi náà gbọ́kànlá tó mo ti kára ẹ̀. ìbọn ìkéde jìnnà rere jìnnà rere sílẹ̀ yìí. Oníṣẹ́ báyìí lápọ̀ nílé máa sọ wọn pé kọ́ pé mi. Ó di ṣiṣẹ́ mi ò tún ní gbé padà á mọ́ o ọ̀pọ̀rùn yìí pọ̀ o. Àjọkẹ́ Àjọkẹ́. Ó sọ fún mi pé ó ń bọ̀ nbí ní báwo ló ṣe wọ́n bí tí mo ti wọ̀. Má bínú ṣáwọlé náà. Mi ò láìkẹ́. Inú mi ò ṣú ẹ káàkiri kí ni mo fẹ́ máa ṣú ẹ káàkiri fún bọ́ ṣé mo pé ibi tí ìfẹ́yàn bá wà ìyẹn ò gbọ́dọ̀ máa jìnnà síbẹ̀ ṣé kí n fi ẹlẹ̀ káwọn ọkùnrin mi tún lọ gbà ẹ́ mọ́ mi lọ́wọ́. Yes now. Ọkùnrin wo ló fẹ́ ebi èmi tí mi ò ráyè lọ́kùnrin kan fẹ́ tó máa gbà mí. Ìrọ̀ ìwọ náà jẹ́ kí n tètè wá dáná tí máa yí tètè dáná èmi náà àti ọkàn mi á lè balẹ̀ pókè o mo ti ṣàwọn nǹkan tó yẹ kí n ṣe lórí ẹ̀. Mi ò ní kó máa dáná o ṣọ́wọ́n pé mi ò ní ìyá lẹ́kọ̀ọ́ mo lè ní bàbá lẹ́kọ̀ọ́ ọ̀gá mi òun ni bàbá àti ìyá mi tó bá fẹ́ dáná àwọn ni wà kọ́kọ́ lọ rí tí màá mọ̀ pé lóòótọ́ o onífẹ̀ẹ́ mi ò lè fi fẹ́ mi. Kò sí wàhálà lórí ìyẹn ló kéré jù sọgbà ìgbà wo ni mo lè rọ́gà ẹ̀ ìgbà wo mo lè rí wọn tí mo lè wá yọjú sí wọn mi ì mọrú iṣẹ́ tọ́gẹ̀ ń ṣe mi ì mọrú àsìkò tí ọ̀gẹ̀ máa ń ráyè àtìgbà tán kì í ráyè. ṣó serious ni. mo serious now. Ọ̀gá mi máa ń ráyè ní every Wednesday because Wednesday báyìí wọ́n fẹ́ jáde wọ́n fẹ́ sinmi gbogbo àwọn tó pọ́n fẹ́ rí tán ráyè láti ọjọ́ lọ pé láti Monday to Monday Sunday gbogbo ìjọ tó ráyè Wednesday yẹn ṣá wọn fi ń ṣeré wọn á jẹun wọn á sùn wọn á dá àwọn àlejò lóhùn so lẹ́yìn Wednesday yẹn ò lè rí wọn. That means gbogbo ọjọ́ Wednesday tí wọ́n bá ti wá sílé yìí wọ́n máa bọ́ gẹ̀. Àyòbí ni ọ̀gá mi respect. Báwo ni ṣé o ti ṣe nǹkan tó ń ṣe tó ń báyìí. Laptop yìí ni mo wá gbà lọ́wọ́ àwọn wèrè yìí. Laptop ọ̀gá ẹ ló ní. Ọ̀gá mi ló ní o. Information máa pọ̀ gan lórí ẹ̀ o. Mi ò mọ gbọ́wọ́jọ nǹkan ọ̀gá mi lẹ́ni. Èrò mú kàn béèrè ní. Campaign after election. Onílé oríta olómi lílé fẹ́ jẹ́wẹ́ àní mò ń bínú torí pé mo ti mọ padà ṣe ní wọn mọ ìbá ò gbọ́dọ̀ ń má ni mo ṣe ṣe bá. Àwọn ọ̀gá ti lọ. Wọ́n tún lé Àjọkẹ́ wait Àjọkẹ́. Wọ́n rí ìjà odi. Wọ́n ti tọ́ka. Àjọkẹ́ àwọn ọ̀gá mà ti lọ. Oko ẹ gbà mí ẹ wo Àjọkẹ́ dìde àwọn ọ̀gá ti lọ mọ́ mi mo dákú ṣeré Àjọkẹ́ mo dá mo ti sẹ́gbà tó bí báyìí bíbọ́ sísítẹ́ ẹ gbà tàbí fẹ́ pé ìbọn gbà ẹ yọ kan
kò tó gba méjì èmi sì ní láyẹ̀ ta kankan ọlọ́mọ jẹjẹ pé jọ tèmi á fún mi. ẹ bọ́dé kò gbé orúsì mú mi. Àjọkẹ́. tó o ti bá mi rí náà ni ó ń pẹ́ gbòó lọ́sẹ̀ àjọgbà àkàrò ìdásùn kí lára lé òun jọ tètè bá mi lọ kọ́ bá wọn sọ àti wọ́n mọ̀ pé omi gbóná kò gbọdọ̀ pẹ́ lẹ́nu ni. jọ torí Ọlọ́run tètè kẹ́ bá tì mí. ọ̀nkú ẹ wá kí ló ṣẹlẹ̀ mo fẹ́ sáré rí yín kí ló dé wò má dàbí dúró ẹ máa bèrè ẹjọ́ mi ò ní gbà yín lápapọ̀. mo ń gbọ́ngbà tẹ̀yìn àtàwọn ọ̀rẹ́ tẹjọ́ ń sọ pé ọmọ Èkìtì ni yín pé àwọn tí wọ́n níṣẹ́ ní Èkìtì òun ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín. ọmọ Èkìtì ni mí mo dẹ̀ máa tọ́ níṣẹ́ lẹ́kìtì. ọ̀pẹ̀ni kí ló ṣẹlẹ̀ ìwọ lẹ́ni tó ń wáṣẹ́ ni. bẹ́ẹ̀ ni mo ní ẹni tó ń wáṣẹ́ so mo kàn kẹ́ fún mi nọ́mbà ẹni yẹn ká lè pè. ọ̀nà yóò ṣe problem ìwọ níkẹ́ni yẹn pè mí máa. ẹ wá èmi gangan ni mò ń wáṣẹ́ èmi gangan mo fẹ́ ṣiṣẹ́. Okele ṣé o tún ti dé pẹ̀lú gbogbo àwọn ọ̀dọ́ tó máa ń ṣe mí ní time láti waste o wọ́n wáṣẹ́ kí ló ṣẹlẹ̀ sí ẹ̀tún ṣe yín bá. ṣẹṣẹ bí iṣẹ́ bí ti bọ́ tí ẹ rí wọn rìtáyà mi mo fẹ́ rìtáyà ara mi ṣebí gbogbo àná lájọ rí wọn ní ikú tó bá ń pa ojú báyìí ní báyìí òwe ló ń pa fún ni. tẹ èèyàn tiẹ̀ mọ̀yàn èèyàn mọ̀yàn lójú mi kòrókòrò lẹ́ni tájọ jẹ́ tájọ mú ṣebí ikú ṣe ń láyàn jẹnu èmi náà wá wò pé wọ́n ní kójú mọ́ ribi gbogbo ara báyìí òun lè yóò fi ṣògùn ẹ̀ lèmi náà ṣe wò pé tọ̀ jẹ́ ń tètè yá gbé bọ́dì mi kí n wáṣẹ́ lọ Èkìtì. ṣòro Okele ṣòro ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ yẹn it's one of those things shit happens then besides òun ló fà á so she was a betrayer ká ní kò ṣe nǹkan tó ṣe yẹn ni you won't have any cause to ṣe nǹkan tó ṣe fún tó fi pa so tí wò bá ti kọjá yàrá ẹ kò sí you have no cause to be worried. ẹ gbà mí ẹ gbọ́n nǹkan tá à ń sọ ni ikú mà ní àná wọn pa ẹ lóun ló kọ́ sí ẹ tí wọ́n fi pa kì í mọ̀ ṣe díẹ̀ mò ń sọ. gbàgbé yẹn wo mo ti kàn án. I will talk about what. ẹ wo bí èmi ò ní mi síkẹ́ẹ̀tì o ẹ wá síkẹ́ẹ̀tì fúnra yín mo ti fi sẹ́lẹ̀ ẹ wo bí mo tọ̀ bóyá torí pé tí ì bá sọ kẹ́ ẹ mọ̀. àní mo ti fi sẹ́lẹ̀ sẹ́ ọ̀rọ̀ kúrò sọ ẹ sì sọ pé I talk about it ẹ wo ẹ sáà tẹ̀lé mi tó mo bá sọ. so ti yẹn mo sì wà this is time of protest this is my protest I leave this job end gun brutality end gun brutality I'm not working again I retire myself. lọ́jọ́ tí ebi bá ń pọ̀nà o. lẹ́yìn wá bá ń lé ṣe ti gbàgbé nǹkan tí mo ṣe fún yín lọ́jọ́ kìíní àná ni ìyẹn ò kọ́ yín lọ́gbọ́n ẹ tún wá bá mi lé lénìí ìtí màá ṣe fún yín lénìí á ju tijọ́ yẹn lọ kẹ́ ẹ pọ̀ ju báyìí lọ ẹ ní pé lọlé. àwọn wo ló ń pé wá wọ́n ń pé wá ojú kù. wọ́n sọ fún yín bíbí ṣe jẹ́ ojú kù dangerous zone. ìwọ má wọrí o máa lọ sókè ní tiẹ̀ kí n finish pẹ̀lú wọn. ìwọ gan ti pọ̀ jù fún wọn ṣó eruku ara ẹ̀ gan ò tó clear gbogbo wọn ni ọmọ kan ìwọ lọ sókè kó lọ máa sìn ìwọ máa deal pẹ̀lú wọn. o lè gbà sí ni dáadáa bóyá o máa wá omi ti tún lẹ́yìn ẹ̀jẹ̀. gbà lọ́wọ́ mi oògùn rí abẹnú gọ̀ǹgọ̀ ọ̀parun táfò máa ń bẹ lórí rẹ̀ omi rẹ̀ rí. omi àfọmọparun. bẹ́ẹ̀ ni oníbẹ lọ́wọ́ rẹ o. bàbá báwa ni mo ṣe máa ń lo ọ̀kàrẹ. sọ ma pé mo kì ọ́ lọ lójú òní pé kó o fọmọkùnrin tí ń jẹ́ Rapino yìí lẹ̀ àmọ́ mo tún wá pè ọ́ padà sákìyèsí báyìí wípé àsìkò ti tó tọ́ mu o. bẹ́ẹ̀ ni torí gbogbo agbára tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ń bẹ lára rẹ̀ ti bàjẹ́ àwọn àyà sì ti kẹ̀yìn sí i ó bá ṣe fi sùn múlẹ̀ ó sì ti dalẹ̀ wọn àsìkò ti tó tọ́ mu ọlákàngbá àgbààgbà kágbà àwọn wọn rọgbà fáwọn àwọn wọn rọ kòkò fún gbìn àwọn wọn rọ àràságádágbà fún Ṣàngó Olúkòso àyàrá ná àwọn náà bá ṣe fi sùn múlẹ̀ wọn ní ọmọ dalẹ̀ ọmọkùnrin ti dalẹ̀ ó dalẹ̀ àwọn tí ń bẹ bí wọn ti fi gbọ́ ògùn rọ̀gùn ó dalẹ̀ wọn lẹ́ẹ̀fín tótó ó dalẹ̀ wọn nímúrin àbádà ó dalẹ̀ wọn nídìí ìrókò ńdẹ́ta ó wá dalẹ̀ wọn lóríta mẹ́ta àgbáǹsálá wọn ti kẹ̀yìn sí ìgbà tí fi ń ra wọn ti gbà lọ́wọ́ rẹ̀
ìkòkò tígbìn rẹ̀ fi ń ṣe ìyẹ̀wò wọ́n ti gbà á àràságàdàgbà rẹ̀ tí Ṣàngó fi ń pàjẹ́ oko wọ́n ti gbà á lọ́wọ́ rẹ̀ ó wá tásìkò tí wọ́n wà mú un balẹ̀ báyìí. ọ̀kárì ọ̀kárì. inú mi dùn gan ẹ wo àsìkò tẹ́yìn gan máa gbádùn mi bàbá báwa ni mo ṣe fẹ́ rí lò fún. nǹkan kékeré náà wọ́n mú omi tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n lọ lé rẹ̀ lẹ́ni ni o kò gbọ́dọ̀ dọ̀la lóru èní tó bá ti délé rẹ̀ aṣọ kan bẹ níyẹ̀wù rẹ̀ tó jáṣọ agbára fún tó bá fẹ́ lọ sóde iṣẹ́ ibi rẹ̀ yìí aṣọ yìí ni máa ń gbé wọ̀ tó bá ti wọṣọ ìtàn ipa ayé kan ìka mọ́ ọ̀rọ̀ lọ mú omi sí lọ́gán tá omi rẹ̀ bá ti lè kan ara aṣọ yìí iná mú un nu torí ìmú rẹ̀ ò gbọ́dọ̀ múrin rẹ̀ tì lágbẹ̀dẹ mọ́. ọ̀kadì báwo ni ṣe wá fẹ́ rí inú ilé ẹ̀wọ̀n. padà á jẹ́ oníṣẹ́ ọkọ̀ òòṣà ló ń bá sọ̀rọ̀ tí mo bá wọn nugbó tí mo dolú ugbó mo bá wọn lọ́dàn mo dolú ọ̀dàn mo dé pàlápàlà mo delú èṣù ọfà kan péré tí n bá ta ní èèwọ̀ níbi ilé rẹ̀ lọ́ọ́ ti bára rẹ̀ fọkànlá rẹ̀ balẹ̀ tó o bá ti wá délé rẹ̀ tán ọ wà máa mú omi yìí sí ọ wà máa gbogbo lóhùn sí ẹ lágiri wọ̀ ẹ ló wà máa mú omi yìí sí gbogbo ọjọ́ agbágbọ́n bá ta ni lóró rẹ̀ wú ọjọ́ agbágbọ́n bá ta ni lóró rẹ̀ fàgòkè orúkọ péré tọ́ka asòkàn kó ògbọ́dọ̀ so méjì ìmúnitì lágbẹ̀dẹ ọjọ́ ta ni pẹ́pẹ́ bá ta ọlọ́gàn yìí lọ́rùn ọ̀pẹ ní ju àkè ọwọ́ rẹ̀ lẹ̀. ẹ làkìrò ẹ làkìrò ẹ làgìrò ọmọ náà ká ṣe bẹ́ẹ̀ ó ṣekú pa mọ̀lẹ́bí ẹ̀ ayé dòbírí pọ̀ mo ti dòdìdẹ lónìí o nǹkan tí bá ní kó rí ni orí títí tí màá fi ṣetán bí ilé mi ò gbọ́dọ̀ jí. bírin méjì bá fojú kọra wọn ó di dandan ìkan àtẹ fún kan mo wọ̀lú wọn ò lè tẹ́ torí pé mo jáde ńlé mi ò tán àjànàkú ni mí wọ́n mi gbóyin kìjì kìjì ìdúró sí ìbẹ̀rẹ̀ ò sí ìdúró sí ìbẹ̀rẹ̀ ò sí. Look, Rapino, whatever you call yourself. Wọ́n bí alátàrán sí òun fún un pọ̀ òun fún jù pọ̀. Èmi ò ráyè o. Èmi ò ní táìmù gbogbo lè rárá. Nǹkan tó ń jọlá ló ń jọlá o. Mo ní kí ló sún ẹ dédé iṣẹ́ tó ń ṣe yìí. Adísí ọ̀tẹ́ ń dáre èjì ọkọ̀ forí ẹ̀rù nǹkan mi ni kí ló mú ẹgbẹ́ mi kan tó yàn láyò láti ṣe nìyẹn. Tó ṣé o rò pé bóyá ń bá ẹ ṣeré ni àbí kí ló pinnu? Wọ́n bí ẹ ní ọ̀rọ̀, ó dá wọn lóhùn. Sórí ẹ pé ṣá, àní kí ló sún ẹ débi iṣẹ́ olè tó ń jà? Nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ ẹ nìyẹn. Ìwọ jẹ́ ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ níbo ló ti rí omi inú àfọ̀mọ́ parun. Ẹjọ́ kí ni mo ń béèrè lọ́wọ́ kí ló ń bí? Ọmọdé sáyé fẹ́ bá lọ́wọ́ ọmọ àwọn ọdẹ. Orí òpè ni kí ló kọ́ mi pẹ̀lú gbogbo béèrè òṣìṣẹ́ tó ń béèrè lọ́wọ́ mi? Ṣé nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ ẹ nìyẹn? Wọ́n béèrè lọ́wọ́ ẹ pé kí ló sún ẹ débi olè tó ń jà? Ó ń béèrè lọ́wọ́ mi pé bo ni mo ti rí omi àfọ̀mọ́ parun kí ló kó ẹ pẹ̀lú yẹn? Àti pé ìrítẹ́rí mi ìṣẹ́rí mi pé mo rẹ́dì láti jẹ́wọ́ ni. Already àti jẹ́wọ́ lò gidi má sọ ẹ̀tẹ̀ ó lọ́la nǹkan tó ń jẹ́ ọ order from above so ní ká wà diplomatic pẹ̀lú ẹ̀ if not àti gbóhùn ara ẹ̀ dàpọ̀ ìyàwó ìyá ń bá ẹ̀ sọ̀rọ̀ ní pé kí ni kò sọ̀rọ̀ kó sọ you dey mad me very stupid so o dey stupid ṣá. mélòó wẹlé. máa jẹ́wọ́ wàá jẹ́wọ́. wọ́n bá sọ̀rọ̀ ọ̀pá wọn sọ̀rọ̀. wàá jẹ́wọ́. very stupid. Wọ́n náà bá tú ó ló ń dùn ún tí wọ́n á kọ́ fọwọ́ ẹ̀ náà èèyàn bíi tìyẹ́ ní náà. Ọmọkùnrin tó dá báyìí náà lè ṣe báyìí kò yẹ kó rí bẹ́ẹ̀.
pẹ̀lẹ́ ó jàre. Hold on, calm down. Pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi. Sorry. All right, stand up. Yako joko. Oje ojoko. Sorry, pẹ̀lẹ́. Calm down. Sir. Oh, good. More to bere ni. But she open her door now. Why are you doing this? Why is she for it? Hey, it's fine. It's fine. Relax. Feel at home. Move. No, mo ṣe ọ̀rẹ́ mi. Pẹ̀lẹ́ o jàre. Ṣé ti wà okay? Wà á rí pé gbogbo ohun tó náà fẹ́ ni mo ń ṣe fún ẹ. Ṣé wàá lè dá mi lóhùn àwọn ìbéèrè tẹ́mi bá bí ẹ? Ṣé o jàre? Àkọ́kọ́ kí ni orúkọ ẹ̀ gangan? Adeleke. Are you mad? Stop it. Ẹ fi lẹ̀ o, ọmọdé ò mẹ́la ni. O ṣe ìdarí ọ̀rẹ́ mi. Ọmọdé ló ń ṣe. Ọmọdé ò mẹ́la lóòótọ́. Ó ní òun mẹ́la kálákátá. Ọmọdé ni ẹ o. Stop it. O gbọ́? Yes, sir. Ẹ fi lẹ̀ náà, ọ̀rẹ́ ni wá. Age is just ordinary number. So, ó dẹ̀ ti agree pọ́rẹ́ mi lòun, èmi náà dẹ̀ agree pọ́rẹ́ mi ní. So, kí ló dé ká lè pera wa lórúkọ? Má dá wọn lóhùn jàre. Ọ̀rẹ́ mi, kí ni orúkọ tiẹ̀? Adeleke fẹ́ mọ orúkọ mi. Mo fẹ́ mọ̀. Olúwarẹ̀mílẹ́kún lorúkọ mi. Olúwarẹ̀mílẹ́kún. What a beautiful name. That's good. Rẹ̀mílẹ́kún. Orúkọ tó wuyì tó sound good lórúkọ tí wọ́n sọ ẹ́. Orúkọ tó ṣe gbọ́ tó ṣe yàngàn níbikíbi ni. Lóòkè fúnra ẹ̀ náà kò báàdì nígboro. Ọmọkùnrin tí Ọlọ́run dá tó pé olójú olówó olẹ́sẹ̀ lálàáfíà. But kí ló wá sún ẹ débi iṣẹ́ tó ń ṣe gangan? Màámi ẹ̀ tí dìde látàárọ̀ mi. Màámi. Ó rẹ̀ mí. Dìde. Màámi, ìfẹ́ yìí ṣe báyìí sí báwo ni mo ṣe fẹ́ gbogbo lọ sí skul ní next week báyìí? Rẹ̀mílẹ́kún. Màámi. Wà lówó. Mo kàn fẹ́ sinmi díẹ̀ ni. Mo ti ń làágùn gan láti mo kàn fẹ́ pín kó sinmi díẹ̀ ni. Tó bá ṣe dáhùn máa dìde máa lọ. Ok, màámi ẹ̀yẹ relax, ẹ jẹ́ kí mi lọ máa bá yín tajà. Àyẹ̀rọ. Ojú mẹ́wàá ò dàbí ju ẹ̀. Má lọ. Ọlọ́run á fún yín lálàáfíà mi. Èwo tún ló mú yẹn? Ẹ wo kíkà start ní máa ṣúṣú à. Mo kò ju wọlé. Ìyá rẹ̀ mi bá lè máa ń ṣe báyìí náà. Bàbá rẹ̀ mi kò sí wàhálà. Owó mi dàkó tó já. Bàbá rẹ̀ mi ẹ ṣe sùúrù náà, mi ò jẹ́ kí n ṣàlejò. Bàbá rẹ̀ mi ò ṣe sùúrù. Mi ò ṣe sùúrù o. Ó dà gbà. Elelele kí lélẹ̀? Elelele. Ẹ ṣe sùúrù náà, 500 naira nìyẹn. Èló ló tí mo jẹ tẹ́lẹ̀? 1-2 ló jẹ tẹ́lẹ̀. Ó sì ń dáná o. Ṣé mo ní change 200 níbẹ̀? So ẹ máa fi kún èyí tí mo jẹ tẹ́lẹ̀. Ẹ yọ ọ́nà èyí tí mo jẹ tẹ́lẹ̀ ó ti yẹ owó mi á kú 1000. Báwo ló ṣe ń ṣe báyìí náà? Fúnfún báwo ló ṣe ń ṣe báyìí? Mo mọ̀ kí mi náà mo lọ́rùn ra bí ìwọ̀n ọ̀gbà mi láwìn kí n máa rajà yìí láwìn lọ́hùn yẹn. Mo ń kówó lẹ̀ kí n tó rà á ni. Ṣé wọ́n gbèmí náà láwìn ni? Ìyá rẹ̀ mi ẹ ṣe sùúrù. Ibi ìlà àti ìṣe fàájì lójoojúmọ́. Ó já ṣe pé bóyá mo ti kú, mi ò lè gbówó yín lọ náà. Ó tiẹ̀ lè gbówó mi lọ. Á fún yín lówó. Ó lè gbówó mi lọ. Ìjọ́ ló máa fún mi lówó mi tó kù. Ọ̀rẹ́, ìwọ mú ọkọ ni. Ẹ rí i pé mo kàn ń wò látẹ̀kan ni mo bẹ́ẹ̀ ní ta sí mi rárá ni ìmú nǹkan. Ó yá kí ni kan fún ẹ.
ẹ fún mi lọ́wọ́ gidi. ṣé o máa sanwó ẹ̀ sí ni àbó tó máa ṣe wọ́n tilẹ̀. báwo lè ṣe ń ṣe báyìí. bẹ́ẹ̀ni mo ní. mo béèrè ní mo béèrè ní ṣé o máa ṣe wọ́n tilẹ̀ ni àbó máa sanwó ń sìn. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. lẹ́kìnlẹ̀ fún jọ. ìwọ náà ní sùúrù tí ń bẹ́ jù ú. èmi tí mo fẹ́ pàṣẹ wàá tẹ̀ jẹ́ kí n yanjú pẹ̀lú ọ náà. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. ẹ bá mi fún èmi ni màá fún yín lówó. kó wá jèlò. ẹ fún ní nǹkan tó fẹ́ ra rẹ̀ máa ṣí mú owó tó wà lẹ̀. ẹ̀wẹ̀ mi ò lé mi ò mọ́mí ẹ wò alẹ́ kún bẹ́ẹ̀ náà sáré tẹ́mi ń wò yìí tẹ́mi ń wò yìí lójú méjèèjì mi yìí níbi tá a ti kún sálẹ̀ mẹ́ o lọ́dọ̀ ìyá táwọn mẹ́ o àwọn lè ń jẹ gbèsè gbèsè tá a jẹ́ sí àkàlẹ̀ mẹ́ táwọn lè bá rọtí fún yẹn tán wọ́n á tún rọtí fún àlọ́dá kódà wọ́n tún lè rọtí fún ọmọ yín tẹ bá mọtí àwọn lè rí ṣeré kéré o ẹ ta fún wọn o gbèsè ní ajẹ́kùn bẹ́ẹ̀ tá a fi lásìkò wọn tá a fi wọ́pọ̀ kalẹ̀. orí ọ̀ ti dàrú bó ṣe wà yìí. èmi ló ní gbèsè àbí níwọ̀n tí mo fẹ́ ṣàánú pé kọ́ fún lọ́tí. ẹ fún mi lọ́tí. ṣé kí n fún àbí kí n má fún. ẹ máa ń fún ẹ fún ìyá rẹ àtẹnu ni wọn. rẹmi. o ṣe máa mi. rẹmi. o jẹ ta sí wa. o ra búrẹ́dì mọ̀ ni. Màámi mo ti wà ókè. Rẹ̀mí bá ló ṣe báyìí lọ ra búrẹ́dì sẹ́pà kó jẹ́ tó máa yó nìyẹn o. Mo ti yó mo kàn fẹ́ fi panu ni. O ti yó bẹ́ẹ̀ ni wọ́n sọ fún mi pé mi ń pa ẹ̀ o. Ibi ò pa mí. nígbà yìí pé bí mo ti máa ń wò yìí láti jọjọ yìí ẹ tí mo ti mu tẹ bá mọ oríjì ẹgbẹ́ tẹ bá mọ oríjì alẹ́ ẹ̀ ní mọ tí mi mọ eléyìí tí n bá já fún yín lásán tẹ bá mú tán nǹkan tẹ bá bí iṣẹ́ tẹ bá bí ṣe correct. ẹ̀wẹ̀ tó polówó ọtí fún mi. ìyá rẹ̀ nù wàhálà yìí pọ̀ ó dẹ̀ máa gbà ní ẹ̀sìn. sọ máa ń ṣàlàyé fún mi. ní ká máa jókòó báyìí ni mi ò ń láì ká máa mú nǹkan tó jẹ́ pé ẹyọ kan la máa pín báyìí ó dẹ̀ mọ bó ṣe tó ẹyọ kan la máa pín. ilẹ̀ ń bá sí ṣé òun ló ti ń dà gọ̀gọ̀gọ̀ ẹ̀. ó aláyé kékeré gé ó ti ń gé kínní ìjú o ọ̀rọ̀ kò bá lára mu tó bá dààmú tó ń sọ wọn máa fa bírèètì ni o. àwa kí ló ṣe yẹ ká yí mi láìkí ẹ àwọn mi láìkí ẹ máa fi mi pa àtàgbàgbà náà mi láìkí ẹ náà ó ṣe máa ní gbogbo bá mi lẹ. èmi mò ń fẹ́ pa. ó yẹ ṣe ó ti ń dùn mí bọ́ọ̀lù ẹ̀ bẹ́ẹ̀ náà ó mọ̀ pé tí bá gbé kínní ìsara ọmọ mi máa ń rí náà ó mọ̀ pé kò sí nǹkan tí mo. wà á láyé má sọ̀rọ̀ jù ó ṣàǹpá àjáde ni má lọ mọ̀ kó tó máa fẹ́ tiẹ̀ o. ẹ̀yin tèmi ẹ wo bí náà ẹ ro nǹkan tèmi ń rò ẹ rí nǹkan tí mò ń rí. kí ló rí já wá sí i. pé mo ń wò yán kiri látàárọ̀ ni gbogbo àwọn ẹrù tá a máa ń gbé kiri yẹn ṣé ẹ̀rọ pé ó máa make sense tá a bá wábì kan dágbà àwọn ẹrù yẹn sí ibi. tó tó lọmọ ìyá mi sọ ọ èmi kò rí kíní rò látàárọ̀. a lè dágbà ẹ̀ tó tọ́ a lè dágbà ẹ̀. ká dágbà ẹ̀ sí eré ayé. a ṣe rè ó lọ pa a lè dágbà ẹ̀ sí. kọ̀fà. ẹ̀yin tèmi kílẹ̀ tún dágbà o. ṣe bẹ́ẹ̀ mọ nsc. vsop a fẹ́ fi wá upgrade yín ni ọlọ́run a fẹ́ kó àwọn tí alárànbarà ká gbé wá sí kẹ́yìn gan máa upgrade ẹ ṣe fún wa kọ́ọ̀pù oníke yóò dáa ẹ máa lè fún wa ní kíni ẹ máa fún wa glass cup a máa mu wine. àwọn tẹ́ ẹ̀ sọ ni ó máa wọ́n gan ká ló fẹ́ máa bá mi rà. màmá ẹ fọkàn balẹ̀ ṣẹ́gun tí pàdé mi sọ fún yín yẹn tá a bá ti ṣe fún yín àwọn máa gbórí wọlé lọ́tún lọ́sì. ṣé ń fọ́ ni. mi ò jẹ fọ́ ẹ má fọ́ ẹ máa upgrade. á dẹ̀ dà fún yín ẹ ní ṣìṣe. ẹ wo bẹ́ẹ̀ ṣe fẹ́ dágbà kan rẹ sínú gbá mi tí gbá mi máa fi kún tèmi náà máa lè kúrò ní kọ̀rọ̀ tí máa lọ gba ṣọ́ọ̀bù ọlọ́run àdágbà kan rẹ sínú ayé. ẹyẹ fàdúrà lẹ o. màmá ẹ fàdúrà lẹ fáwọn tó dàdúrà ó ti yé yín. ṣebí tí n bá gbọ́ yín yé ẹ ti gbà wá láyé ń sìn pé ká máa dágbà gbogbo kí yẹn sí. ṣebí tèmi náà lè ṣe kó gbà mí lè fa. ẹ máa wà kó bí ẹ mo ṣe ń wò yá yìí ana kasi àlọ́ máa jẹ́ o. anadoya anabeya ó ti yẹ. ana level zero ya. màmá ẹ má wọrí. èmi náà máa gara ni pé gbà mí ti kún. Ọlọ́run a máa tún fún yín glass cup. màmá ẹ fọkàn balẹ̀ àwọn yẹn máa gbóyún wọlé sẹ̀ ṣé ń fọ́ ni ó yẹ máa jubilate mi ò jẹ fọ́ ẹ celebrate ẹ ṣe bó ṣe wù yín. àdàbà mi ò fẹ́ máa lọ o ẹni títí ẹ ti bàjẹ́ kò ní kó ná mọ́ tiwa ẹni títí ẹ ti dàrú kò ní múlẹ̀ tiwa o ẹ ṣàmì àdúrà a ò ní rogun àkówábá
Èdùmàrè dákun máa ṣọ́ wa lọ́wọ́ ẹni títí ẹ̀ ti jóná. Àkóbá àdábá mi ò fẹ́ jìnnà. Ọ̀gá ọlọ́pàá ṣe rí bẹ́ẹ̀ wò mí mi ì parọ́ nǹkan tójú mi bá dẹ̀ rí òun ni mo máa sọ. Can you imagine wípé èèyàn bíi titi wa báyìí kó máa ṣàgbọ́dẹ gbà fún olè. Yes. Madam, can you come again? Oh. What? Alóbìnrin kan ládùúgbò wa ó ń tọ́jú ìbọn fáwọn olè. Mo rí báyìí. Ẹ dúró náà sí nǹkan tẹ́ ẹ̀ máa ń sọ tó bá yé mi dáadáa. Obìnrin kan ládùúgbò yín ó ń ṣàgbọ́dẹ̀gbà fáwọn olè. Exactly. Ó dẹ̀ ń tọ́jú ìbọn fún wọn. Oh yes. Ẹ̀yin dẹ̀ fojú ara yín méjèèjì rí wọn báyìí. Mo rí báyìí ojú mi méjèèjì kòrókòrò. Yeah. Wonderful. Ṣé rí madam ṣé rí inú ẹ̀tẹ̀ kọ́kọ́ ṣe ni mo dúpẹ́ lọ́wọ́ yín náà. Irú ìgbà làwọn fẹ́ láwùjọ wa. Àwọn ọlọ́pàá náà orí aráàlú ni wá. Ok, àwa náà báwo la ṣe fẹ́ mọ̀? Àwa náà kì í ṣe àtinúmọ̀ràn. Ó yẹ nísìnyí mo really appreciate nǹkan tẹ́ ṣe ń sìn. Ṣùgbọ́n nǹkan tẹ́ kan máa ṣe fún mi ni wípé kẹ́ tó lọ ẹ máa fún yín pépà ẹ máa kọ statement ẹ máa fún mi gbogbo details nǹkan tó ṣe àdébẹ̀yẹ sọ ẹ máa bá mi kọ́ ni. Ẹ tún ti dé ìwọ ọlọ́pàá. Ṣé mi ti ṣe mistake pẹ̀lú nǹkan tí mo ṣe yìí báyìí? Ẹ má get me wrong bí ẹ fẹ́ kọ statement ní ọdún tó bí ó fẹ́ implicate yín nǹkan tẹ́ kan wá sọ mi báyìí mo fẹ́ kẹ́ bá mi kọ́ ni. Mo sọ lẹ́ẹ̀kan pé àwọn ọlọ́pàá ọlọ́ràlú ni wá so kò sí problem. Ẹ bá sọ bẹ́ẹ̀. Okay, thank you. Àwọn ni. Màmá, wọ́n fi tó wa létí pé ẹ ní ẹrù òfin. Mi ì lẹ́rù òfin ẹ̀gbọ́n, ọtí mò ń tà rè. Fáṣọ àtọ àlelé. Màmá, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa. Ọ́físà. Ẹ wo gbogbo ẹ̀ pátápátá. Àwọn ni. Èkó mo ti rà. Ọtí ló wà ní ẹ̀. Èkó mo ti rà mí ìyọ́kútọ́ mi. Hey, Mama, move. Má yẹ kọ́ bóbó yín o, everywhere ní kẹ́ wò. Màmá ẹ̀yin. Tí má ṣe kó sóòdè sọ fún mi kó pè mí. Check your tire. Kí ni mo ṣe? Check bẹ́ẹ̀ dáadáa jàre. Madam, ẹ sọ pé nǹkan kan wà níbí. Ẹ má bínú. Ẹ má wulẹ̀ lágùn jìnnà. Mo ti rántí ibi tó wà. Ẹ má bọ̀. Mo ti rántí. Mi ò fẹ́ jìnnà Ẹ sọ pé lórí òfin. Kí lélẹ̀? Níbo lẹ ti rí? Mo kú wá láti lé ni. Ṣọ́ mi kọ́ láti rí. Fine, madam. Làwọn dá rẹ̀. Ìbọn. Lọ yín. Mo gbé aládùúgbò. Down, officer. Mọ́mí. Officer Solo, down jàre. Kí ni mo ṣe? Ẹ jọ. Ó ti jẹun ni. Ẹ má pariwo. Ẹ ṣàánú mi. Ẹ move mama. Àwọn irinṣẹ́ yìí máa tuntun gan. Ẹ gbé dání. Ẹ má jẹ tì yín o. Kọ́kọ́ náà mú yín. Ẹ rí wọn. Màmá, ṣé ọ̀pá àgbàlagbà ni mo lè ní rí nílé, ó máa bẹ́tà kẹ́ jẹun fún wa. Ọkọ mi, orí ọlọ́run mi mọ kọ́kọ́ pẹ́. Mi mọ kọ́kọ́ pẹ́. Màmá. Nǹkan tí máa jẹ ti máa mú ni mo wá lọ sílẹ̀ yẹn. Màmá, ẹ mọ kọ́kọ́ pa ẹ̀ sọ láta. Ṣá da kó yẹn pé ẹnìkan lè máa dájú ìyá yìí. Níbo làwọn guys tó kó wa? Màmá ẹ jẹ́wọ́. Báyìí kó jẹ́ ẹnìkan o. Ẹ jẹ́wọ́ o. Màmá ẹ jẹ́wọ́. Ọkọ mi, ìyá mi, nǹkan kan ṣoṣo tí mo kù mọ́, tí mo rántí, òun ni pé. Èwo ló wá ń ṣe ń bẹ̀ yẹn? Ìyá oníparaga àti a èmi wá tọ̀ ni. Báwo ló ṣe máa tọ̀ síbẹ̀ yẹn? Wá tọ̀ bí tèmi ni.
mọ̀ pé kò dá kí ọmọ àtọ̀ sí bí kí ọtí ń tajà. ẹ bá ti máa sọ bẹ́ẹ̀ yẹn orí là ń ṣe yín àwọn là ń bá yín ra ọjà ṣe bẹ́ẹ̀ yín náà mo wá wa ó yẹ yín náà mo wá yín dé bí mo rí pẹ́ tí ń ṣe àwọn tèmi dẹ̀ ilé wọn dúró sílẹ̀ wọ́n fẹ́ ṣe kí wọ́n fẹ́ àmọ́ ọtí ẹ stọ́ọ̀pù ẹ̀jà rẹ tí wọ́n á ní mi ìletò ẹ̀yin jẹ́ ìjọba ni ẹ fi mí lẹ́jà rẹ. mẹ má tọ̀ síbẹ̀ mọ́ tó bá dẹ́bẹ̀ ẹ máa rún un gbọ́. ẹ wọ ẹ fi yẹn lẹ́sẹ̀ ẹ by the way ṣé tàǹtọ̀ ẹ kẹ́yìn dé lélẹ́yìn. ẹ má bínú mo lọ rajà ni mo lọ rajà díẹ̀. oore mo wá ṣe ṣáà tọ̀ síbẹ̀ mọ́ tó bá di lọ́dọ̀ báyìí kí bíbá yìí máa rùn ẹ náà lè máa kọ̀pléènì kò rùn. àtọ̀lówó àtọ̀lọ́lá ó yẹ ètò gbá ẹ̀ kíá o. ó dà kò dábàá kan tó kù ẹ wá. àwọn là ń ṣe yín lórí ládùúgbò yàrá là ń bá yín rajà o. kìúyẹ èèyàn mi tó ṣú ọ. ẹ gbọ́ pé wẹ́ẹ́ lùyẹ̀ tó ṣú ọ. ṣé àlọ́pọ̀ tó kù ẹ wá mo ti dé. lùyẹ̀. ó ní pé kí ni àwùjáde lásán nìyẹn o ẹ báyọ̀ ní ṣọ́ọ̀bù yín láwọn kùtùkùtù tẹ́yìn gẹ̀ẹ́tì débẹ̀ tó ń tọ̀ kí lè tẹ̀ fi lè yẹ ẹ̀bẹ̀ yẹn wò nígbà tó lọ tán. kí wọ́n wá ṣe bẹ́ẹ̀ bí bá ṣe pẹ́ ìmọ̀ sí. ọlọ́wọ́ ẹlẹ́dàá mi òkú ọ̀run o. màmá ẹ fẹ̀rọ ọlọ́run ẹ tẹ bá fèsì ilé ẹjọ́ wọn kò yàn àtàlájọ́. má jọ̀wọ́. má sunkún mọ́ nǹkan tí mo pọ̀ mọ́ ni wípé mo mọ̀ pé olódodo mi kò ní kú sípò ká yìí. tó bá yẹ pé ẹkún gbéyàn kúrò níbí rẹ̀ ó ti yẹ kẹ́kún tí mo sún ó ti yẹ kó mú mi kúrò níbí ṣùgbọ́n mo pé ọlọ́run á rí pé òótọ́ ni mi ìṣèkà mi ìdẹ̀mọ́ nǹkan kan pàkan tó ṣẹlẹ̀ ọlọ́run á yọ mi kúrò níbí. àmì ṣùgbọ́n mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín báwo ni ìbọn yẹn ṣe débẹ̀? ṣé ìwọ ló gbà mí gbọ́ ni? mo gbà yín gbọ́ mọ́ mi. ìmọ̀ kọ́kọ́ pẹ́ ìmọ̀ kọ́kọ́ pẹ́ ìmọ̀ bí mo ṣe débẹ̀ àwọn bá dé bá lè dé ìbí òmò kọ́kọ́ pẹ́ ìdí mo rí láyé mi àbíkiri lọ́wọ́ àwọn ọlọ́pàá. torí ọ̀rọ̀ ẹ̀ máa ti ń le sí i. pẹ̀lú ọkọ̀ tó máa ṣe fún mi bá mi lọ sọ́dọ̀ ọkùn Kọ́lá. ká ló jẹ́ ọkùn Kọ́lá? ọ̀rẹ́ bàbá ẹ̀ lọ́yà bàbí lọ síbẹ̀ kó lọ bá mi ṣàlàyé fún wọn pé mo ní kó yọjú sí mi kó jọ. màámi ṣọ́ọ̀lẹ̀ máa dá mi lóhùn ẹ̀rẹ̀ mọ́ fún lágídí. wọ́n fi yẹn lè ṣe bá mi ṣàlàyé fún wọn tó wọ́n débi máa pé wọ́n máa ṣàlàyé fún wọn. màámi ẹ má ké mọ́ màámi ẹ má ké mọ́. mo bẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́ yé bá mi mo rawọ́ ẹ̀bẹ̀ sí yọ má jẹ́ ń jẹ̀yà láyé torí pé ìyà ò dáa òṣì ò dáa kí ló ń àmúyàn má pé tèmi níyà. torí ọjọ́ alẹ́ wa. kí ló sọjọ́ alẹ́ wa? màámi ṣíṣe làwọn ọjọ́ máa ṣe tídì lẹ́ máa ṣú ni. Rẹ̀mílẹ́kún ọkọ mi ṣé ló yẹ ká máa dúpẹ́ ẹ̀ Ọlọ́run sọ pé òun pípò tí a bá wà láyé ká máa dúpẹ́ fún rere rere tá a lè máa dúpẹ́ ṣé torí pàrágà tí mò ń ta okú mọ̀ pé òun náà ni mo fi rán ẹ lọ síléèwé òun náà la fi ń gbọ́ bùkátà pẹ́pẹ́pẹ́ tá à ń gbọ́ táṣìírí òfin tú ìwọ náà dẹ̀ mọ̀ pé lẹ́gbàá tí bàbá ẹ̀ ti kú òun ni mo ti kò sí wàhálà yìí ọmọ onílé lọ́nà ni bàbá ẹ̀ tí bàbá ẹ̀ ní dúkìá ṣé báwọn fámìlì náà lé wa jáde kí n tó rélé ìgbà ìwọ náà mọ̀ pé odogun òdọdẹ ibẹ̀ kọ́ ni mò ń bọ̀ lẹ́nu ọ̀rọ̀ tó tí ìyá Rẹ̀mílẹ́kún ṣé bí kò ti kàwé ẹ̀ ni kò ti di lọ́yà tó fẹ́ dà ní agbára Ọlọ́run tí Ọlọ́run bá ń jẹ́ Ọlọ́run lójú ẹ̀mí mi wà kárí wà di lọ́yà èmi náà di ìyá lọ́yà màá wá tọ́tọ́lẹ̀ báyìí màá wá jẹun ọmọ ìra òbí ẹni fẹnu gbóúnjẹ á bá mi nínú sàárè nílé ajé mi báyìí náà ni mo ti máa jẹ. mo fọlọ́n bẹ má ronú mo fọlọ́n bẹ o ìdárayá kó máa ṣe bí ọmọ ọlọ́pẹ́ máa ṣe bí ọmọ ọlọ́pẹ́ ọpẹ́ ni kó máa dá gbogbo gbà tèmi nìyẹn ṣùgbọ́n ọkọ mi Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ kò ní dáhùn. mo bẹ̀ ọ́ yé bá mi.
mo rawọ́ ẹ̀bẹ̀ sí ọ má jẹ́ ń jẹ̀yà láyé torí pé ìyà ò dáa òṣì ò dáa ìṣòhun àmúyangàn má pé tèmi níyà mo ní pé ìyà ò dáa òṣì ò dáa ìyí máa ìṣòhun àmúyangàn má pé tèmi ilé ayé tó rú o ilé ayé tó rú o ò tí ì rẹ náà tó jẹ́ wípé ó nílé bíi 10 kò sí nǹkan tí ó ní tó ní oríṣiríṣi nǹkan lójú ẹ̀mí gbogbo tó ní pátá ló parẹ́ mọ́ lójú kó kú sínú ṣì wà láyé gbogbo tó ń ṣe yóò tó rú o ti mọ orúkọ tó ṣẹlẹ̀ sáwárí èmi tí mo níyàwó 10 kò sí bí o ṣe kí n jayé àwọn mẹ́wàá kò sí èyí tó kú nù wọn wà ní ayé kò sí èyí tó wà lẹ́nu dèní wà ronú ronú tó nǹkan òun tí pàrònú rẹ ó mọ ẹgbẹ́ bá tún mọ ti eléyìí tán tó bá dá lójú ẹ̀ wá tún padà sínú ẹ̀. wọ́n máa fọ́ má ronú tó ti gbọ́ má ronú. onídẹ̀ tó ti gbọ́. ọ̀gbẹ́ni kí lè ń sọ nípa kí èlé sọ láì ṣétàn ní èlé sọ ẹ sì dúró ẹ ń gbọ́tọ̀ tí wọ́n sọ. àlàyé ṣọtọ kò jẹ́ kí n gbọ́ràn gbogbo ọ̀tọ̀ tí yàrá ìsọ ní ìsìn ìwòrẹ́ kọ̀ọ̀kan bí àbí. àfẹ̀jẹ̀wẹ̀ mo wà pẹ̀lú ẹ̀ ó ti ẹ̀ yé mi ẹ jọ màmá mo ní ìbéèrè kan tó fẹ́ béèrè lọ́wọ́ ẹ jọ kí ni nǹkan tó ń pè ní ìrírí ayé. ìrírí ayé. nígbà ilẹ̀ wà. bẹ́ẹ̀ ṣe máa ń ṣeré ṣe rí bẹ́ẹ̀ ṣe máa ń ṣeré àwọn kan máa pín àwọn jọ síbẹ̀ yẹn ẹ̀yin náà wá kóra yín jọ síbí báyìí ẹ ti ń pètò bẹ́ẹ̀ ṣe fẹ́ sá lọ ẹ lè lọ ń bí màmá ṣé irú yìí ló yẹ kẹ́ kó àwọn ọmọ ìjọ síbí báyìí kẹ́ máa bá wọn bí ṣe máa sá lọ ẹ lè lọ ń bí níbi ilẹ̀ máa pẹ́ sí kò sẹ́ni tó ẹ lè kúrò bí. ẹlẹgbẹ́ wa ẹ ní sùúrù náà àgbàlagbà lẹ ń pa ìwọlé lórí iná ẹ wọ uniform àwọn náà wọ uniform. ní kí ni ṣó kí ló fi gùn mí lọ. bó ṣe wà yín kí ló fi gùn mí lọ. àlàyé jẹ́ ká gbọ́ràn. lẹ́nu ẹ̀ sọ̀rọ̀ jọ jẹ́ kí n sọ tí bá sọ̀rọ̀ kó má sọ̀rọ̀. ó yẹ ìdílé kúrò lẹ́gàrẹ́ ẹjọ́ ìdílé kó gbéra ẹ̀ gbéra. mama kí ló ṣe wọ́n. ẹ dìde gàrẹ́ ká dìde. ẹ bá wá gẹ̀ẹ́sì omi náà. omi ẹ bá wá gẹ̀ẹ́sì omi. ẹ ti pa àbẹ̀wò mi bọ́ ẹ bá wá gẹ̀ẹ́sì omi. Rẹ̀mílẹ́kùn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí lórí ọ̀rọ̀ tó bá mi sọ ní ìsìn gbogbo ibi tó sọ̀rọ̀ kì í ti yé kọ́dà bọ́ ọba tó sọ jù bẹ́ẹ̀ lọ yé bó ọba tún wí tó bẹ́ẹ̀ ó tún yé mi jù bẹ́ẹ̀ lọ tòrò ojújojú mi imú sì jumú lọ pẹ̀lú orí ń tójú àgbàlagbà rí tójú rẹ̀ fi jìkòtò bójú ọmọdé bá wù ojú rẹ̀ ó sì fọ́ ráúráú ẹrù àgbàlagbà ni bọ́mọdé bá rù ọrùn ó sì wọ̀ orí gbogbo tí bá ń ṣẹlẹ̀ sẹ́dá láyé sùúrù ìpọ̀jù àfi tí ọba ní tó ó ti wá ṣẹlẹ̀ ni mo fẹ́ kó o ṣe sùúrù ìgbà pẹ̀lẹ́ ìfọ̀ àwo pẹ̀lẹ́ sì fàyà nítorí nǹkan kan báyìí lèèyàn ṣe ń ṣe nǹkan kan àti wípé inú ayé ńláyé ń gbé lọ́rẹ̀ ṣe sùúrù ẹ gbà fọlọ́hún béèyàn bá sọ nǹkan nù níbì kan ó ṣeé ṣe kéèyàn oríire ń lò mí àmọ̀ràn tèmi fún ọ. àwa ní gbogbo wọn tẹ sọ pọ́ìntì méjì mo rí dìmú bẹ́ẹ̀ ẹni torí nǹkan kan èèyàn ṣe ń ṣe nǹkan inú ayé dẹ̀ ni ayé ń gbé bàbá bí mo ṣe wáyé mi ò kéré láti gbénú ayé mo fẹ́ gbénú ayé bàbá ẹ bá mi ṣe mo fẹ́ gbénú ayé. ọ̀fọ̀rọ̀ ara mi ò fi dé Rẹ̀mílẹ́kùn mo ti
ti ṣèwádìí ọ̀rọ̀ rẹ̀ mo ti ṣèwádìí tẹ́lẹ̀dá rẹ̀ fẹ́ gbà mo ti di gbarúmọlẹ̀ ojúkọ̀tún àbù fún gbarúmọlẹ̀ ojúkòsì mọ́mọ́ ti ṣèwádìí lọ́wọ́ àwọn ìyá mi ẹlẹ́yẹ àtàpàjòrí àtẹ̀dọ̀dọ̀ kan àti ìfúnjòrò ọ̀rọ̀ àjẹ̀dọ̀ tútù ènìyàn mọ́ wò mí wò wọ́n ní fún ọ ní tìrẹ òkò wọ́n lọ wà lé sójú rẹ méjèèjì tó o bá ti wá jáde ní àyè ẹnikẹ́ni tó o bá fojú sọ báyìí tó o bá wọṣọ gbọ̀ọ̀rọ̀ aṣọ dàbọ̀lẹ̀ tó débi kókósẹ̀ tó bu apá báyìí rí pa ọ̀pá kọ́ ọ wá bọ́ aṣọ ọrùn rẹ̀ lẹ́yìn tó o bá pátá aṣọ ìgbọ̀ngàn ńlá lò. a gbìyànjú bàbá. mo gbìyànjú jẹ́ ó ṣe é ṣe ni. ibà ibà ìbọn ló tẹ́lẹ̀ ẹ̀dọ́ ibà ẹ̀rìnmí lóde ọ̀wọ̀ ibà pakú ẹ lóde àṣà ibà panumọ́ àlòfò níyànjẹ́ ibà ògún ló ń lérè ibà Ọ̀rúnmìlà ló tún fẹ̀ ibà rẹ̀ o ìyá mọ̀ pọ́ abido ṣẹ́gẹ́dẹ́ pẹ̀rí ọlọ́yàn mẹ́fà hó ibà ipa ńlá o ipa ńlá o ipa ńlá o ìwọ náà gbùgbẹ́ sọ́nà 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 àǹgùrúdé kìsọ 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 ó sunú igbó náà ṣe sọ́nà a kì í torí pé pupa lórí kápágùn a kì í torí pòwe pánìdì kápòwe ṣẹ̀ṣẹ̀ ẹ̀gà ṣẹ̀ṣẹ̀ bí ẹyẹ bá ké ní igbó a fi ohun ẹyẹ fún olú igbó bí ẹfọ̀n bá ké lọ́dọ̀ a fi ohun ẹ̀dọ̀ fún ọlọ́dọ̀ rẹ̀mí lẹ́kún o ó ti dọ́mọ awo lónìí ó ti dínkù tó lélẹ̀ ní ọmọ dùyẹ̀rẹ̀ lẹ́yìn tó ṣàwo títí tó gba apá ajá tó fi fúnpá kéré awo òun mo ṣe fún ọ lónìí ikú òtún pa ọmọ o. aṣọ òun rè mo ti parí iṣẹ́ sára aṣọ yìí gbogbo ohun tó yẹ kí n ṣe pátápátá mo ti ṣe ń bẹ̀ òun rè. o ò rí gbogbo iṣẹ́ tó bá ṣe pátápátá nídìí iṣẹ́ olè jíjà yìí aṣọ yìí ló gbọ́dọ̀ mọ wọ̀ lọ àrà tó bá wá wù ọ́ ni kó o mọ̀ fi dá rẹ̀mí lẹ́kún ṣùgbọ́n kan ń bẹ o ìkìlọ̀ pàtàkì ìbẹ̀rẹ̀ ó rí omi tí ń bẹ nínú àfòmọ́ ọparun kò gbúdọ̀ kàn tó bá ti kàn omi tẹ̀yìn wọ̀gbí lẹ́nu nu o. bàbá kò tẹ̀ sí omi kankan tó máa kàn mọ́. ìdúró sí yóò wá jẹ́ fún ọ bí iná ìbẹ̀rẹ̀ ò sí yóò ràn fún ọmọ mọ̀mọ̀ bí òrùn onírè ti pàwísẹ̀ onídòròmọ́ sì ti pàwísẹ̀ èyí tẹ̀mí wí fún ọ lónìí ẹ̀wù ayé ló wí ẹ̀gbà ọ̀run sì ti gbà ọ̀yà ń dé. ó bá ṣe all the same ṣé wọn náà wá rí i pé ọ̀rọ̀ tó ní wọ́n sọ fún ọ̀tọ̀ ni lóòótọ́ ni wípé ayé ń gbénú ayé dẹ̀ yàtọ̀ sáyé bẹ́ẹ̀ láyé gùn lọ rẹpẹtẹ èyí tó kọjú sẹ́nìkan kò kẹ́yìn sẹ́lómi ibi tí wọ́n rí ayé mọ́ nínú bí kì bá ṣe bẹ́ẹ̀ ìwọ náà ní wú gbogbo wa tó ń wù yìí nítorí ó yẹ kó mọ̀ wípé ọjọ́ gbogbo ni tó le ọjọ́ kan tó lóhùn pẹ̀lú gbogbo sítórì tó sọ kalẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara mo feel fún but mi ò sí ní position láti help situation ní báyìí nítorí ẹjọ́ ti wà lọ́dọ̀ ìjọba ìwà àtijọba lẹ́lẹ́jọ́ ìdí nìyẹn náà fi ní ká máa tọ́jú ìwà wa ká máa wo dáadáa tó yẹ ká máa ṣe bí ọ̀rẹ́ ẹ bá dà ẹ́ kò pọn dandan kíwọ náà dá ọ̀rẹ́ ẹ padà nítorí ẹlẹ́bi lè padà di
aláre wá padà tẹ́lẹ̀bí gẹ́gẹ́ bí tìyẹ báyìí. Èmi mọ̀ pé wọ́n ti jẹ̀bi àbí kí n sọ pé mo ti rò pé ó ti jẹ̀bi pẹ̀lú gbogbo tí wọ́n wá ṣe. Àgbánilójú orúnkún ṣẹ̀jẹ̀, orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ no mistake tá máa ń ṣe nìyẹn ní gbogbo ìgbà torí pé ẹnìkan ti ṣẹ̀ mí màá wá fi rágbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìwọ owó gbogbo ẹ̀mí tó ti tọwọ́ wọ bọ́ báyìí. Ok, àkáǹtì wo la fẹ́ kọ yẹn náà sí? Àtẹni tó ṣẹ̀ àtẹni tí ò ṣẹ̀. Well, gẹ́gẹ́ bí mo ṣe sọ, ọmọ tán sọ lórúkọ rẹ̀ ní lẹ́kùn tó wá sọ̀rọ̀ èdè Rapino. Wàá fojú balẹ̀ ẹjọ́ ó kù sí wa àtijọba lọ́wọ́. Officers, once again, mo commend effort mi. Ẹ kú iṣẹ́ takuntakun. Àwọn èèyàn kan á máa ṣàdúrà pé ọkọ ọba àdàbà ò ní ṣáwa lẹ́sẹ̀. Àmọ́ èmi á máa sọ pé ẹni tó bá ti ń lu ọkọ ọba ó di dandan kí ọkọ ọba kó máa ṣáàyàn. But the only prayer táwa ọlọ́pàá máa gbà àwa agbèfúnjọba àdúrà wa ni pé tí ọkọ ọba bá ń ṣá wa kọ́lọ́ má jò ràn wá. Ọkọ ọba tó bá ń ṣá yín ò ní ràn yín. Lẹ́ẹ̀kan sí commend effort. Ẹ máa bá mi dá padà àwọn tẹ ṣe gẹ́gẹ́ o. Inú mọ̀ wọ̀ ó ti complete ó lè ti jẹ́wọ́. Mo lè rò pé ẹ̀rẹ̀ ti record ẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sá, of course. Ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì ẹni ó gbọ́dọ̀ fẹ́. Pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe múná ránṣẹ́ mò ń gbọ́ kókó wọn lára yín. Ta ló mú fi òfin yẹn lẹ́pẹ́ tírí ìṣẹ́? Mo ti lè rántí when last tí mo jáde tí mo gbádùn. Ìjọba gbé sùn ni. Ṣẹ́yìn lè gbà káwọn ọmọ yín gbé bí ni. A lè àfọ́ láti máa bèrè àwọn ẹlẹ́yẹ nílé ẹ̀gbọ́n mi láti kó yín wá síbí. Gàrí nìkan ni the only thing tí mo ní ká máa mú. Ó yá gbà. Ọ̀rẹ́ mi ò lè mú o. Wọ́n á dàbí pé kí n ra gbogbo ẹ̀ pàápàá ní kí n má wà ṣẹ́ṣà ẹ̀ rárá. Ìpè ẹ̀ ní fira yín sílẹ̀ láéláé no matter what. Ọmọ ọlọ́sàn gbé wá ilẹ̀kẹ̀ dí ṣé wà ń bẹ̀. Báwo ṣe ń tọ́sùn ẹ̀? Méjì 15 naira. Kí ló le tó yẹ ó ti wọ́n jù. Wọ́n ní 15 naira sí wọ́n kì í fún mi àwọn làwọn ti test ọyàn rí. Ẹ fẹ́ mú wa wá sí ọ̀dọ̀ bàbá oníṣègùn. Ẹ mọ̀ kí mi ò láìkí òun kọ̀ bá ti ń tójú wọlé. Same thing with your experience. Àbúrò yìí dùn o. Ó ládùúgbò tó dá báyìí. Má gun mi, má gun ya mi, kọ́ ló máa fọwọ́ mú bẹ́ẹ̀. I can't stand it kọ́kùnrin máa rà sí. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló ń ṣe pẹ̀lú tree ọsàn? Adébájú fún mi. Ọmọ gbọ́dọ̀ sí ẹ báyìí by that time. Ó dì. Ó lọ fà. It's not for children. Bẹ́ẹ̀ni, má lọ fà. Tí bá láìtí, tí bá gbá yín. Ẹ jí fún. Ẹ má gan ṣé ìwé rẹ̀. Ṣé o ṣe ọ̀kan tó sọ? Bẹ́ẹ̀ni ọ̀gá, bẹ́ẹ̀ni ọ̀gá. What is happening to you nowadays? Ṣé mi lọ́jọ́ yẹn jọ ń torí Ẹ jẹ́ bá mi gbé ìtagbé lọ sọ bísí. Wọ́n mi wẹ̀ sókè. Ta ni wọ́n fẹ̀yìntì? Ta ni wọ́n fojú jọ o? Jígí fọ́ wúrà sọ̀rọ̀. Ẹ bá mi tọ́jú ẹyin jú mi. What? Why staring? Kí ló ti ṣe pẹ́ dé? What question wo nìyẹn? Do you listen to yourself at all? What question wo nìyẹn? Kí ló tí mo ṣe pẹ́ dé? Àtìgbà tí mo ti ń tètè dé kí ni results sáré? I can't keep doing the same thing over and over again and I do not get any positive result and you expect me to keep coming early. Really? Ṣé wò mí náà kó wó rẹ̀ náà? Ṣé à ń kéré sí ni? And how is it my fault? How is it not your fault? How is it my fault? How is it not your fault? Ṣé ni mo máa fúnra mi? Ẹ̀ṣọ́ obìnrin lèmi ní àwọn obìnrin ẹgbẹ́ ọmọ kan tó máa ń ṣe náà. Wọ́n àkànṣe sọ́rọ̀ ara rẹ̀ mẹ́. Wọ́n àkànṣe sọ́rọ̀ ara mi. Àbí kò wọ́n àkànṣe sọ́rọ̀ ara rẹ̀ because ìwọ ni nǹkan ṣe. You're not okay. You're seriously not okay. O dúró síbẹ̀ ìrùn sọ fún mi pé kí n wá àkànṣe sọ́rọ̀ ara mi. But wait.
ṣé mi nìkan ṣe lóòótọ́ ni. Bring down my moods without the intentions to, baby. Fani obodo mi yo. Majuba Majuba Iba Sinima Kali Nina Kinma Iba Isuna lo kidoko Onile orita Olomi lile fejewa Ani mo ń bínú torí pé mo ti mọ padà ṣe ni wọ́n mọ ìbà ò gbọ́dọ̀ ń má ni mo ṣe ṣe bá wọ́n tún lé agbọ́n àtàwọn wọ́n jáwé sẹ́nu wọ́n níjà odi wọ́n ti tọ́ka ní irúmọlẹ̀ ó di dandan kan ríjà ejò. Dandan